ọkọ̀ kílẹ̀ kórìíre lẹ́kọ̀ọ́ èmi náà kórìíre àjọ kórìíre ni ṣùtì mi eré ló pè nígbà tí a bẹ̀rẹ̀ sí ní bid fún iṣẹ́ yìí mo máa rò wípé kò ní jẹ́ mọ́ wa lọ́wọ́ ni. mo ń gbàdúrà kò bọ́ sí i. gbogbo àwọn kọ́ńpìnì ńláńlá tá a jọ ń gbórí wọlé mo tó fáwọn náà máa fún un. adúpẹ́ fọlọ́run lọ́rọ̀ kan wọ́n ṣe pè mí láti ọ́fíìsì wọn ni ìgbà tí máa débẹ̀ eré ni mo pè mo ṣe jẹ́ kí n mọ̀ pé àwa náà àpúrúfù ẹ̀. kọ̀kọ̀ ṣáàmì ló máa ràn lọ. àwa la máa supply gbogbo 100 trailers of the granite yẹn pátápátá. 100 trailers of granite. àwa la máa jẹ́ kí n supply kọ́kọ́ jẹ́rìí ẹ̀ nù. jẹ́ kí n kọ́kọ́ jẹ́rìí ẹ̀ nù. tán ló ń wò yẹn. ó mà ti jóná. ó fọwọ́ kan àpúrúfà ó jóná. ẹ ṣe wá musa ńlá ni àbí kí ni ọkọ tún bí ní kí ló ṣẹlẹ̀. alẹ́ ni tó lálàá ẹ̀ nínú ẹ̀yìn méjèèjì. àlá tó láì àlá tó nítumọ̀ ni kò kì í ṣe àlá lásán kódà àlá tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀yin méjèèjì ní iṣẹ́ tẹ̀ ṣe. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo ti bá yín fi ẹ̀mí tọ̀ ọ̀rọ̀ yín ó gba kìlọ̀kìlọ̀ ó sì ní ọ̀nà àbáyọ. ẹ̀yin méjèèjì lọ sí ọ̀ṣun kò dáa ṣùgbọ́n ìwà yín ò papọ̀. ìwà yín ò jọra o ẹnìkan wà nù yín tó níwà kan tí ò dáa sí kejì mi ò mọ ẹ̀yin lẹ́mọ̀ láàrin ara yín. àgbàfà ẹ máa bẹ àwọn àgbàjà. mo sọ pé ń jà mi ò dẹ̀ rí pé ń jà ohun tí mo rí ni mo sọ fún yín ìwà ẹnìkan ò papọ̀ mọ́ kejì kódà mo ṣe ń wo obìnrin kan wà ní ìsìn tó ti dúró tó fẹ́ dàárín yín rú ó máa lo ìkànnì yín láti fi dàárín yín rú ṣé wàá rí nǹkan tí mo rò pé lè ṣe rèé kí ẹni tó tíwa ẹ̀ tí ò bá ti kejì mú yẹn bóyá kó ṣàtúnṣe tí ò bá wá lè ṣàtúnṣe ọ̀nà àbáyọ tó wà ẹ̀yin méjèèjì ẹ̀ wá jọ ṣòwò yín lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ pé gàrí oníkálukú adé lọ́lẹ̀ ó tán. a kò gbọ́ ogun tá a fà sọ ok ogun tá a fà yẹn sọ wọ́n fọ́ ó mà ṣe o ó dà ìwọ náà ti ibi ìṣáná kíyèsí ogun nígbà tá a sọ fún bàbá pé kí a fi gba kọ́ńtráàtì kan èmi ti wá fi àpúwà kọ́ńtráàtì yẹn láàlá pé ó lànà wọn wà lọ́wọ́ àbí táwa sọ fún bàbá tí bàbá wa ń sọ̀rọ̀ pé obìnrin ọmọ àdárín yín rú ẹnìkan ìwà òdọ́gba mọ́tẹ́nìkejì nǹkan kan bàbá ọmọ tó ń sọ ṣé ohun tí wọ́n sọ yẹn ṣé ó bá àlá tá a sọ létí bàbá ṣó bá mu wo àáfàá yìí ọlọ́run ti fún wọn lẹ̀ o wọ́n kàn lè sọ tán rí o. bí ìgbà táwa ni pé wọ́n kàn ń sọ lórí. wọ́n ń sọ gbọ́ngbọ́n yẹn lórí ni wọ́n sọ gbọ́ngbọ́n yẹn lórí ni so mi ti ẹ̀ fọ́ fún gbogbo nǹkan sọ yẹn rárá àmì ọmọ ẹgbẹ́ ẹ̀ máa fọ́ gbogbo nǹkan sọ yẹn kò sọ̀rọ̀ mbẹ́ sọ̀rọ̀ mi bàbá ọmọ tó ń rí gàrí. dáa fún ọ ọmọ mọ̀ ọ́ ṣe ọkàn rẹ̀ ó balẹ̀ ò ní bá wọn kúkú àjọkú mo ní báwo ló ṣe ní bá wọn kúkú àjọkú ó ló ti mẹ́sùrú òfin súnkú lójú omi kẹ̀kẹ́ yé mi náà ń lo fi nà kú lójú bàràbàrà ikú kan ò ní pa ọ́ Kúdáìsí yóò dáa fún ọ ẹ̀gbọ́n dáadáa ló ní ó mọ̀ wípé bójú bá ń ponírè gbogbo alágẹmọ lòjó gbọ́dọ̀ pa ẹ̀gbọ́n rẹ̀ nìkan ló mọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ò mọ̀ bẹ́ẹ̀ bó bá ṣẹ̀gbọ́n rẹ̀ á ní ìbá dáa fún ìbá àmọ́ dáa fún ó ti dáa fún ọ náà o pé yíyan bá bẹ́kún wọ bí ẹ̀rín ni ó bá jáde ọmọ pé bẹ́yàn bá bẹ́kún wọ bí ẹ̀rín náà ni ó bá jáde mò ń bọ̀. òrọ́ṣẹ́ tí ń bẹ lọ́wọ́ mi nígbà tó bá wà lákọ̀ọ́kọ́ odò ló ti lọ rèé wẹ̀ yóò wà jẹ́ láàjì lọ́gànjọ́ òru ló lọ rèé wẹ̀. ọ̀gànjọ́ òru máa lọ wọṣẹ́. bẹ́ẹ̀ kò sí ní ṣọ́ọ̀tì. èmi ò lè jáde lọ́gànjọ́ òru. ó tiẹ̀ gbọ́dọ̀ dán wò mo tẹ̀lé torí èèyàn kéèyàn tó bá fojú rí lákòókò tó bá ń wẹ̀ ibi kan ó jáde lára tòun tó bá jáde lára tòun àrà onítàn ni ó wọlé sí wọ́n balẹ̀ o kò sí nǹkan tí ó ṣe ọ́ o nígbà tó bá wá dódò ọ kọ̀kọ́ mú ẹrẹ̀fọ́ odò ó fi para látòrí délẹ̀ ó ní ẹrẹ̀fọ́ odò kì í bẹ́ẹ̀ rí wọ́ o èyí ò ní pé gbogbo ogun tó bá mi dódò yìí gbogbo ibi tó bá mi wá kọ́mọ̀ bá mi padà o lọ́wọ́ àbẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ lọ́mọ bomi sára lọ́mọ wẹ̀ ọwọ́ àbọ̀sẹ̀ tó kù ọwọ́ àgbẹ̀yìn òrèlé ọmọ wẹ̀ lọ́jọ́ méje títí ọ̀sẹ̀ yìí ó fi tán ó rí tọ́dọ̀ rẹ ṣe
ó mọ̀ wípé ọwọ́ ńgbà lọ́wọ́ mi ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ní gbókùdẹ́tẹ̀ ojúmọ́ ò ní mọ́ kálápàtà ó mọ̀ fọwọ́ bẹ́jẹ̀ ojúmọ́ bá mọ́ bọ́dọ̀ ò bá mú alápàtà ó fọ̀ bẹ́bẹ́ ra wọn ọ̀bọ òwe wọra owó tó o bá ná lónìí kọ́ ló nà lọ́la ojoojúmọ́ wọn máa gbówó wá fún iṣẹ́ ọmọ orí tọ̀dọ̀ rẹ̀ náà ṣe. ṣe bọ́ sí nǹkan tí mo gbà inú nìkan ẹni kan máa tẹ̀lé mi ṣé kò sí pé a máa ń gbọ́ wọn kí wọ́n máa mójú ẹ̀ kí wọ́n máa lọ jà wọlé. lójú rẹ sẹ nǹkan kan ò lè ṣe ọ ṣe bọkùnrin ni wọ́n ó tó báyìí ó sì tún bẹ̀rù àwọn tí ò tí ọ wọn máa ń fàyà díbọn màá sọ pé yébọn rẹ ó yẹ ẹ̀yìn ọ̀pá lẹ́gbẹ́ lọ́wọ́ kò sí ní tí ó ṣe ọ o nígbàkigbà tó o bá ń lọ wọn ò nílẹ̀ ní ó ti sọ ń bí pé ńjọ́kíjọ́ tó o bá mú pé ó wẹ̀wẹ̀ yìí àwọn ó tẹ̀lé ọ lọ tí wọ́n ó tẹ̀lé ọ nǹkan ò sì ní sí ọ ó là ó lówó ó sì láwọ̀ tó dáa gbowó bá dé tán nísìn wọ́n ṣàkọ sẹ́gbọ̀n rẹ o ó lé lásẹ̀ lésù ó lé lásẹ̀ lésù tí ọkà kí wọn tó la ẹsẹ̀ mọ́ tó bá ti dé tàǹbẹ̀ níbi tó ti ṣàṣekágbánú ó la ẹsẹ̀ mọ́ gbáà ó sì ní kọ́ lamọ́ kò sì gbọ́dọ̀ jẹ kan náà lọ lẹ́ o múre wá ẹ̀ka lọ o yóò dáa fún ọ àṣẹ o àṣẹ o ẹ ǹlẹ́ mbẹ́ o ẹ máa wọlé o èmi awo alẹ́ bí oṣù ni amọ̀rọ̀ ń ké ọ̀rọ̀ ń sọ ọ̀rọ̀ nọ́múnọ́mú ní gbogbo gbàdẹ̀. má pẹ́ òdìdí lọ pé dírẹ́fà. Ẹ̀wọ̀ mo ti fojú sọ yín látàrọ kí n rí yín kẹ̀ kọjá kí n béèrè lọ́wọ́ yín pé báwo dé wá ní o báwo ní ọ̀rọ̀ yín àti onímọ́tò yín àná báwo lè ṣe ojú ẹ̀. Wọ́n máa fi mi ṣe wàhálà lánàá kọ́ tó kó ń kọ́ tẹ́ bá rí owó tó padà gbà lọ́wọ́ mi kì í ṣe kékeré bọ̀ mo ṣàdúpẹ́ wọ́n ti bá mi kó. wọ́n ṣàkóde ibi tó ń lọ. Wọ́n ti kó mo ò ní choice kí ni mo fẹ́ ṣe. Ọlọ́run máa ṣàánú wa pẹ̀lú ọ̀rọ̀ àwọn onímọ́tò. Mi ò ẹ̀wò kọ́ lọ́n ṣàánú wa nìjàre kò sí nǹkan tí mo fẹ́ ṣe mo kàn fi wọ́n sílẹ̀ ẹ̀wò àwọn èèyàn wà ń sọ̀ tó ń fẹ́ load tó mú sáré lọ síbẹ̀. ìjà ayé fi máa lọ ajá ti fi lágbára Ọlọ́run. Ayé yìí le o. Ilé náà tẹ́lẹ̀. Imúdè ní ká tí ò já gbóhùn àṣebì. Nǹkan ń bẹ mẹ́wàá gan bẹ. Ẹ̀wẹ̀ wá ń títí. Kí ni gbogbo kí ni eléyìí ṣe? Kí lẹ fẹ́ sọ gbọ̀ngàn èmi níṣẹ́ tèmi fẹ́ ṣe o. Ẹ má bínú o. Ṣé ẹ rí i pé sísá Mosún tó ń lọ yẹn? Mọ̀ pọ̀tà yín ni o. Ọ̀tá mi. Mọ̀ lẹ́ni ẹlẹ́ni tó ń bọ̀ ń sìn. Tí mo tún ṣe àjò ẹ̀ pé báwo lọ̀rọ̀ ọjà ẹ̀ àná o. Òun wá lọ́ta mi ṣe gbọ́ pàǹpariwo léra lórí ni àbá ń jà. Òré máa wá ṣòro òṣìkè mi ìsọpẹ́ ẹ̀já mi ìsọpẹ́ ìnara yín. Àná ta yín léèyàn. Àmọ́ bí mo ṣe wá rẹ méjì tẹ́jọ́ ṣe pẹ́pẹ́ fúru papọ̀ yẹn. Ara wa ta mí pé ayé yìí lè lóòótọ́ ìkàlẹ̀ yàn. Ṣé máa sọ pé mọ̀ pé àǹtí Mosún àtọkọ yín ọjọ́ ṣe wọléwọ̀de? Mọ̀ Bọ́lá ẹ ti fi náà sọ̀rọ̀ lù lókù. Tipẹ́tipẹ́ ẹ wo ara ló ta èmi o tí mo fi wò pé ọlọ́run abẹ́tí gidi yẹn mo ṣáà wò pé kémi ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́ torí tẹ bá lọ sòlé ẹ má lọ jẹ́ kan lọ́mọ àjẹwò kejì nínú ilé. Kọ́lá. Lọ́la kí ló tó panu rẹ̀ ṣé ó fẹ́ fi ìjà àpanu ó lè panu àyíká ayélujára ìgbàlú yẹn lásán ó fi ìjà àpá yẹn jẹ̀ kọ́kọ́já. Kí ló ti lè gba orúkọ ẹ̀? Ìwọ ni kò má fi jàyà kó má fi ṣe rẹ̀ léṣe. Kí wọ́n gba àṣírà mi léṣe. Ṣé ìwé ìwé bó ṣe ń pariwo rẹ̀ níbi àwọn ẹgbẹ́ bí gbàgbé pé bóyá mọ́tò ti gbá ẹnìkan ni o bóyá ṣe ti jẹ gbèsè tó ti gbèsè kan ti wá bá ẹni bí ariwo amẹ́yẹ tó ti jẹ́ pé òfin sáré wọ̀ tàbí ṣe ń jẹ́ pé mo ti dá ẹ̀kọ́. Kí ló ṣẹlẹ̀? Lórí tí wọ́n kú bí láṣẹ àwọn kan ti wá ń kó sí ẹni tó ti wá ń tẹ̀ tó ti wá ń gbá ẹ sí mi. Lórí wọ́n yọ̀ máa ní nǹkan méjì ju pé kọ́ máa dà àárín ọkọ̀ tìyàwó kọ́ dà á lọ. Kọ́lá ò ráyè ń ta wáyé ẹ̀ ń ta ẹlẹ́fọ̀ọ́ òun kì í ṣe tààtàn. Wọ́n ṣe rí ó ti pẹ́ tó ti máa ń ṣe o. Ó ti pẹ́ tó ti ń ṣe oríṣiríṣi. Ṣùgbọ́n tí mo tún tó lọ ṣe níbi tí nàìjíríà ti jọ ń ṣiṣẹ́ yìí. Ara mi ò gbàgbọ́ nígbà ló ti choke mi, ó choke mi. Ṣorí sìn. Ṣorí láìpẹ́ ń ta sìn.
ṣọ́ra yàrá ẹ̀ tà sí ní ọmọbìnrin Mosún yẹn tó jẹ́ wípé iṣẹ́ kan ló gbà tí ipá ẹ̀ ká iṣẹ́ kan tó kò tí ì lè supply àwọn ọjà ńláńlá tó wá gbé iṣẹ́ yẹn wá fún mi tèmi àti ẹ̀ wá lọ bá àwọn tó fẹ́ gbé iṣẹ́ yẹn fún sọ̀rọ̀ tó fi jẹ́ wípé iṣẹ́ yẹn ti di tí wọ́n gbé tèmi àti ẹ̀yìn ẹ̀ ti wá ń sọ̀rọ̀ wọ́n náà wọ́n lẹ́sìn tí mo tún ti bá tiẹ̀ lọ́n tiẹ̀ tó ti bọ́ síbi ọjà ẹ̀ àbí orí kó bọ́ síbi ọjà wa. dáná ìyẹn ni wọ́n sọ pé èmi ò mo sún nǹkan kan máa rẹ̀ mi ṣe ká má pàṣẹ náà ká má pàṣẹ náà èmi ti mọ̀ pé problem wà nínú wípé kí ọkọ àti ìyàwó kí wọ́n jọ máa ṣiṣẹ́ níbi kan náà tàbí business kan lọ́kọ́ ń ṣe tó bá ti lè introduce ìyàwó ẹ̀ sí tó fi di pé ìyàwó náà ti mọ iná out iṣẹ́ yẹn tó ti jẹun lọ́kọ́ lọ́n bọ̀ ń bẹ̀ ìyàwó yẹn ò ní jẹ́ kọ́kọ́ yẹn sinmi òun ò ṣe fún lọ́wọ́ wa. má da gbogbo ọ̀rọ̀ pọ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ Mosún ọ̀tọ̀ lọ̀rọ̀ iṣẹ́ náà. ọ̀tọ̀ kọ́ lọ̀rọ̀ Mosún ọ̀tọ̀ kọ́ lọ̀rọ̀ business Mosún ló gba business Mosún ló dẹ̀ gbé business wá fún èmi ọwọ́ Mosún ni mo ti gba business Mosún ló lọ introduce mi sáwọn tó fẹ́ gbé business wá so kì í ṣọ̀tọ̀tọ̀ tó bá ti jẹ́ pé bóyá ká má lòó jẹun mọ́ ká má ríṣẹ́ gbà mọ́ kó má bàa jẹ́ pé bóyá mo ń fẹ́ Mosún no problem. òní tèmi náà lẹ́bi ìgbà tó jẹ́ pé kó máa rí ẹ pẹ̀lú obìnrin báyìí àbí kó má tẹ̀ gbọ́ kóbìnrin máa wà ń sàkání ẹ̀ ní next day ọba máa gbọ́ ó ti ń fẹ́ ni ó ní blame mi ti bá rò bẹ́ẹ̀ ni pé ìwà àti ẹ̀ ń ṣe nǹkan kan papọ̀ ni. ó ní sọ fún mo ṣe sọ̀rọ̀ náà láti ẹni tí ń kú náà ìwọ Mosún ẹni wọn kó ṣe ló dá ẹ̀kọ́ ìlú ẹni ká má bàa ṣe mọ́ òṣùgbọ́n ibẹ̀ náà ni kò jẹ́ kó tán sí. ibẹ̀ náà ni kò jẹ́ kó tán sí. Wow, no problem. ẹ ṣe kí ló ń bẹ̀rẹ̀ ní yẹn sọ̀rọ̀ dàrẹ́tì kí wọ́n lè dúró wọn bá sọ̀rọ̀. no ìjẹ́ ti pa mú un lóṣù kò tó ọ̀la. má bínú. ẹ máa ṣe bí wá ṣe mú. ó dé má bínú. Kọ́lá ṣe kò rí ibi ṣe sí igi mú mi báyìí ní Kọ́lá máa ń ṣe ìdọ̀tí àtẹ̀gbìn ẹ̀ sí gbogbo obìnrin tó bá ti fẹ́ bá sọ̀rọ̀ àfi bí kójú obìnrin tó wà ní sàkánì tí màá ti rí ní kóńgó inú mi báyìí. ọmọ arógbó so yẹn ni wípé ọkọ ẹ̀ ń ṣe ṣìnà ó tún wá láyà ó tún ṣe níbi iṣẹ́ yín tún dẹ̀ mọ̀ pé ó wà ń bẹ̀ kí ló ń tọ́ láti sọ yẹn náà ọ̀rọ̀ yìí ò yé mi mọ́ o ẹ má bínú o ṣé kò ń ṣe wípé ajá ti gbé ibi ọkọ ẹ̀jẹ̀ ṣá because àwọn ẹni kan náà níbi aláfiṣe àwọn ẹni kan náà ní gbogbo ìgbà ṣọ́ọ̀fìṣì náà ṣépè fún wọn ni ó tún wá láyà wọn tún ṣe níbi iṣẹ́ tó mọ̀ pé wọ́n ní gbogbo fún rẹ ó wà ń bẹ̀ kí ló tó láìkó obìnrin báyìí ṣé bí wọ́n ti fi wà jọ ẹni tó máa ń bá rìn mú mi ọkọ mi àwọn àtọkọ mi náà jọ ń ṣọ̀rẹ́ ọ̀rẹ́ láwọn méjèèjì wọ́n mọ̀ pé ọkọ mi ò kí ń ṣe ṣìnà èèyàn gidi ni is responsible ọkọ mi bó ṣe wáyé láti tó ti fẹ́ mi wà láì kò fẹ́ anybody rí kò ń tẹ̀lé obìnrin kò ń wojú obìnrin láti fi síbẹ̀ yẹn lẹ́yìn èmi nìkan wà láì tàlà mo trust ẹni tí mo ní kò ń ṣe ṣìnà ṣé bí wọ́n tẹ̀sí máa wo ọkọ mi pé ókè o bó ṣe ń ṣe lélẹ̀ o ṣé káwọn náà máa ṣe bẹ́ẹ̀ o ibi tó bá rìn sí káwọn náà rìn sí bẹ́ẹ̀ o wọ́n kàn ṣáà ya èèyàn burúkú ṣá èèyàn burúkú èèyàn kúkúrú bìlì sí wọ́n sọ fáwọn èèyàn kúkúrú máa ń lọ́pọ̀lọ́ ní mi mọ̀ pé tí wọ́n yẹn worst wọn ò ní rárá àfọbìnrin ṣé pé kò máa ronú ni. tí wọ́n rò wọ́n ju yín lọ. mo wá rògbò bá àbúrò wa láwọn lélẹ̀ irú àwọn ọkọ wo la máa ń ní báyìí torí Ọlọ́run ọ̀rẹ́ mi ó ṣáà ní láti jọ bẹ́ẹ̀ mo gbé nǹkan kaná ó dà ipò tí ń jóná màá jọ ẹ̀ sùn. ìwọ ẹni tí mo wá fọ̀rọ̀ lọ tó tún fọ̀rọ̀ sọ mí nínú. ọ̀rẹ́ mi máa ń bínú jàre. kóbò ìdè ránṣẹ́. òjò náà ti rí ó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ máa fún òun rèé kò bẹ́ẹ̀ mú yé sọ̀rọ̀ wọ́n gbà fún ara o ìwà burúkú ìwà ìdọ̀tí nìyẹn kí ló ṣẹlẹ̀. má jẹ́ kó lọ síta kó lọ gbé obìnrin wèrè kan kó ra gbélé lórí má gbà láti bí síbẹ̀ yẹn fún wọn kí ni gbogbo yẹn. ibi mo yé sọ lọ ó mú kó mi dáadáa nà òun ó mọ̀ pé tójú òun ṣe ṣìnà kó ń wojú obìnrin mi lẹ́yìn èmi nìkan ọkọ mi ò ṣe bẹ́ẹ̀ kó tẹ̀ mú wọ ọkọ mi lálùbáríkà ọkọ lọkọ mi náà wáyé táwọn ń ṣe báyìí lóòótọ́ àwọn méjì jọ kúrú ni bó tí wọ́n lọ́pọ̀ lójúra wọn lọ I don't understand èèyàn lọ́kọ mi ṣá. ṣé o ti ẹ̀rí tiẹ̀ ń bùtú yìí yẹn. nǹkan kan náà nìyẹn irú ìwò fún mi àwọn méjèèjì náà nǹkan ni wọ́n ibì kan náà láti bá wọn jọ lóòótọ́ tẹnìkan lè pọ̀ ju tẹnìkan lọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ń ṣe.
Súnjí èwo ló sọ ṣe Súnjí tèmi ọ ẹlòmíì lòmíì pé òun àti ọkọ ẹjọ́ ń ṣe ṣìnà ni. àwọn lè má ṣe tí wọn ló ṣe bíbí iṣẹ́ lájú wa ṣe bẹ́ẹ̀ mi ni mo rí ìtọ́ tó ń ṣe. wọ́n kọ́ iṣẹ́ kan làwọn méjèèjì. àfi ká bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀. tó jí ṣá. tí wà ní òwúrọ̀ àwọn owó díẹ̀ díẹ̀ lára ẹ̀kọ́ wà tó ń da inú ìdíje láti wákàtí ọjà ìdí rẹ̀ sí. màá dúpẹ́ o. ẹ̀mí dáhùn ẹ̀mí kéèké báyìí ní ọjà ìdí ẹ̀mí ṣọ́ọ̀tì gbà ọ̀run adágbà àti dáadáa ẹ̀ ṣe ń dára ọ̀rọ̀ wà pẹ̀lú wa ẹ̀ ṣe ń dára. àbúrò báwo ni ọ̀rọ̀ bá pẹ̀lẹ́. ájà ẹgbẹ́ ìyàwó báwo ni wọ́n ṣe jẹ́ sí. àbúrò mi. ṣé tí àwọn sọ tí ọ̀rọ̀ wá sí ṣé ìwọ̀n ìdílé. Bẹ́ẹ̀nìkẹ́ lè bínú. ìyá wa ṣe bẹ́ẹ̀ ni ṣé rí tí ọ̀rọ̀ fún mi bẹ̀rẹ̀ tí wọlé nígbà gbọ́n àríkọ́ lórílẹ̀ tí ọ̀rọ̀ sọ̀rọ̀ kan ó ní kí sí bírú wàsọ́ bírú wàrọ̀ bìtù ó ní wàtàkù lára kan tó fòlé wọn fún tọ́rọ wọn bá sọ níbẹ̀ ní wípé ká ṣe sùúrù rẹ̀ ọlọ́run jẹ́ kí n jẹ́ kó máa yé yín wípé gbogbo àwọn ìdójúkọ yóò fẹ́ máa dojúkọ ní ọkọ yín tàbí àwọn challenges kéékèèké tẹ́ bá rí ẹ má gbìyànjú láti sọ pé ẹ fẹ́ fi ọwọ́ pọ̀ ọkọ láti gbèjà ara yín ìyẹn rọ̀jù tẹ́ ẹ bá lè rọ̀jù tẹ́ ẹ ṣe sùúrù adùn níbẹ̀ yín o mo mọ̀ fẹ́ yàn àtọkọ yín máa pẹ́pẹ́pẹ́ nínú ilé ara yín ọ̀rọ̀ sì ní dáyìn lára yóò ti rí ọ̀rọ̀ máa fi sùúrù àti ẹ̀mí àtẹ̀wé àti sùúrù náà. Àpò ìṣe o, ẹ kí gbogbo wa. Ẹ ra wa. Má tún máa ránṣẹ́ sí i. Ẹ ṣe. Kì í ṣe bẹ́ẹ̀ àbẹ́ ògbọ́n kò tí ò sọ. Wọ́n fún ara ẹni láti tẹ̀sí ọgbọ́n kò náà fà sọ. Àwọn ọgbọ́n náà ó ní kò fara balẹ̀ nínú ọkọ̀ tó wà. Nǹkan tó lè wù tó lè máa bí ẹni lásìkò. Àbí àmì ìwò kan tó lè máa mì ẹ́ níbi ìjókòó ẹ̀. Farabalẹ̀ síbẹ̀ o. Wọ́n ní kí ni kò kọ́ tẹ́gẹ́ àti ìgbọ́n. Ṣé lè ráfà nílẹ̀? Mo mọ̀ nǹkan tí ọkọ̀ bá ń wéèrè fún àná lójú. Àbí kò fẹ́ rí mi náà. Tí n bá pè é, ó bá sọ fún mi pé gbègbèsè báyìí, bó ti bá ṣe yìí, gbogbo ẹ̀ ó máa ní ìrọ̀jú rẹ̀. Ṣé bó ṣe jọ́ ọmọ kékeré àfàbùṣe lọ yìí? Ní ìmọ̀ bí tó ti rí agbára. Ọlọ́run lò. Àbúrò, gbogbo nǹkan tó ní kó ṣe ní kó ṣe òjò nítorí Ọlọ́run. Thursday àbí 2 hours bí báwo? 2 hours báwo? Okay, no problem. 2 hours tó fẹ́ lò yẹn náà ṣe àṣekára ni. Okay, ló máa ṣe wá fún mi. No. Ká ṣe ní ẹ̀fọ́ mi láìkan tó bá ti heavy jù. Ẹ̀fọ́ àti ìṣẹ̀ mo wá pé. Owó tí mo dẹ̀ bí ẹ̀yìn bá mi kó dání pẹ̀lú ẹ̀ o. Kò sí wàhálà. Same here. I love you so much. Share there. Can't wait to see you. Love you. All right, you're happy, okay. Ṣé wọ́n ṣépè fún? Àní wọ́n fi ṣe é. Torí ọ̀rọ̀ ò tí ì rí mi mọ́. Ìgbà mi mo bá hàn pé ṣé ó dé ṣọ́ pé bàbá àtìyá kan ló bí èmi àti ẹ̀ ṣá? Abákọ̀ wá sáyé àlè pàdé láì mọ́ra rí. Tó níṣẹ́ mi ju kó ọjọ́ kó lọ kó máa pe obìnrin ìyàwó ilé. As ẹ̀gbọ́n àtàbúrò mo mú ẹ jáde kó bá mi ṣiṣẹ́ fún ẹ káyé ilé ìdáko lè lílọ síwájú. Ò jẹ́ kíṣẹ́ ṣiṣẹ́. Kàkà kíṣẹ́ ṣiṣẹ́ lára ẹ ó wá lọ fi ń sùn jọ láwọn ìyàwó ilé káàkiri tí iṣẹ́ òfin láyè ṣiṣẹ́ lára ẹ. Wá gbọ́ mi o bó pẹ́ bóyá mo máa lé ẹ kúrò nílé mi ni. Torí mo ní pé ò ní tìjú ìjọ tó ń pín ìtìjú báyìí ò sí bẹ́ẹ̀. Àbà ẹgbẹ́ ẹ wọ́n ti ń jẹun ẹ̀ báyìí. A ti kọ́lé, a ti fẹ́yàwó, a ti bímọ, a ti máa lọ lóyìnbó, a ti máa wálé, a ti máa mówó oúnjẹ wálé. Àmọ́ rọ̀ ni ìwọ jókòó sílé ẹ̀gbọ́n ẹ, o jókòó, you are a disgrace. O ò ní tìjú. Wá gbọ́ mi, èmi lọ́lọ́run sì jogún ilé yìí fún. Tó o bá dẹ̀ yí padà, máa ní ẹ dànù kúrò nílé yìí ni, káde máa pàdé mọ́.
wọ́n fi ṣe ẹni wọ́n ṣépè fún ẹni wọ́n ṣépè obìnrin fún ẹni wọ́n bá ti jókòó níṣẹ́ wà jókòó tí wọ́n yọ Kẹ́hìndé títí kíní kan kí ló dé olè ọ̀lẹ alápámáṣiṣẹ́ 419 fàwọ̀rajà olè fàwọ̀rajà part 2 nuisance. Mo lọ wípé ọ̀rọ̀ wa owó wọ̀ lára òjò orí ìdáná. Àrùkọ owó ìjẹ́ ló bẹ̀rẹ̀. Tí bàbá yín ṣe gbogbo ẹ̀kọ́ bọ́ra wọn, àbílẹ̀ tí mo mú fún ọ yìí, owó yìí jẹ́ 5,000 sí mi. Ní nítorí 5,000 náà lè ṣe. Àwọn ọmọ ó pọ̀ lẹ̀. Ẹ kò sí wàhálà, kò sí wàhálà. Ẹ̀lẹ́. Wo bá mi mú kọ́ọ̀bù wa fún ọ̀rẹ́ mi tó lè. Wọ́n sọ wípé kí ọ̀rẹ́ rẹ̀ hàn kí o mọ irú èèyàn tó jẹ́ àlè ìtọ́rọ èèyàn tí wọ́n fún ẹ jẹ. Òbí gbogbo àwọn èèyàn tí ò rìn àwọn èèyàn oríṣiríṣi tó pẹ́sẹ̀ ṣàṣà lọkùnrin tí kì í rìn. Most àwọn èèyàn míì gan tàbí wípé èèyàn ọlọ́run lélẹ̀ tọ́rin rún yẹn wọ́n pọ̀ gan. Kò yẹ sí ṣùgbọ́n kí ló ń fẹ́ kó mọ̀ ṣó nílé ayé yìí kò sẹ́ni tí kì í ṣe nọ́ọ̀sẹ̀. That is why I thought it's so big. Nílé ayé yìí gbogbo wa ló lè. But ẹni tí lè bá mọ bá òun ní bàrà ọ̀. Ṣé o mọ̀ pé gbogbo orin tó rìn yẹn nọ́ọ̀sẹ̀sì ni wọ́n fi? Má lè ṣé wípé mo máa ń gbé àwọn ọmọ jáde jáyé mi ṣe fàájì nǹkan kan yẹn pé nọ́ọ̀sẹ̀sì ni lójú tiẹ̀. Nọ́ọ̀sẹ̀sì ni. But nọ́ọ̀sẹ̀sì jẹ́ pín sọ́nà méjì. Àwọn kan máa ń ṣe nọ́ọ̀sẹ̀sì yẹn wọ́n máa ń ṣe raw. Àwọn kan máa ń ṣe nọ́ọ̀sẹ̀sì wọ́n máa ń ṣe neat. Tó ti ẹ̀ sìn torí tó bá ti ṣe nọ́ọ̀sẹ̀sì yẹn tó ti ń jẹ́ kó rọ̀ òun nígbà tí ìyàwó ilé ẹ bá ti mọ̀ wípé o ti ń rìnrìn fún ẹ. Ọdún bá ń ṣe tó ní ìgbà yẹn ni ìyàwó ilé ẹ ò ní mọ̀ kankan wàá máa rìn ní ẹ wàá máa lọ wàá máa bọ̀ wàá máa lọ wàá máa bọ̀ bó ṣe wù ẹ́. Wọ́n wá ṣe gbogbo ìṣìnà tí ẹ̀yìn wá ṣe ìyàwó ilé ẹ wá padà mọ̀ pé oníṣìnà ni ẹ. Torí bó ṣe rọ̀ yẹn wàá dùn mí púpọ̀ bí o ṣe wípé ìyàwó ilé ẹ ti wá jẹ́ kí ìyàwó tèmi mọ̀ wípé ọkọ òun rìnrìn kùnrin. Ìyàwó tèmi kẹ̀dẹ̀ ó máa ń ronú 24/7 ní bí kọ̀ǹpútà lọ́pọ̀lẹ̀. Ó jẹ́ kí n padà mọ̀ wípé ohun tó ti lè mú wọ máa rin inú ìrìn yẹn tí mi ìbẹ̀ ìfiyẹ́lẹ̀ tájọ́ ń ṣọ̀rẹ́ definitely. Ìkọ̀kan náà lájọ́ ń ṣe that's why tí ọ̀rẹ́ wa ṣe mọ́. No wonder. Mo ṣàmù pé Túnjí ọ̀rẹ́ mi ní tipẹ́tipẹ́ àjọ ń ṣe business papọ̀ nǹkan kan ò ṣẹlẹ̀ àjà à ń ṣe àmọ́ Túnjí ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí wípé ọ̀ṣọ́mọ gbọ́mọgùn ni mí kò complain tó pé why tó ṣe wá jẹ́ pé nísìnyí Túnjí ṣe wàá mọ̀ mo ń ṣe nonsense mo ń ṣe so ìyàwó ẹ̀ ló bá ẹ sọ̀rọ̀ pé ọmọ tó ṣẹlẹ̀ má jẹ́ kí obìnrin tiẹ̀ sí mi ògẹ̀ torí tó bá yẹ pé ìyàwó ẹ̀ yẹn ó ń pàṣẹ fún wọn nínú ilé tó ti kó ẹ láyà jẹ má wàá jẹ́ kó wá pè mí náà láyà jẹ ìyẹn kọ̀ọ̀kan ló rọ̀ mí ògẹ̀ wọ ọ̀rẹ́ mi ṣí kankan mú kan ká má jáyé tiwa má jẹ́ kó obìnrin kan gbé wa lájà o. Gbọ́ ọ̀kan tẹ̀mí sọ fún ẹ náà ṣé ọ̀rọ̀ pé mo ti mọ̀ tẹ́lẹ̀ àbí kíní kan mọ̀ tẹ́lẹ̀ ẹ̀ ìgbà tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìyàwó ilé ẹ̀ ò tí mọ̀ ìgbà ẹ̀ ló ní pẹ̀lú ẹ̀ èsì ò ti rọ̀ jẹ́ kí n sọ fẹ́ lọ́kọ̀ fún ẹ̀ tó bá jẹ́ pé ìwọ fúnra rẹ̀ ló ká ìyàwó ẹ̀ nínú ìrìn yìí báwo ló ṣe máa fẹ́. No ìyàwó mi ò jẹ́ jọṣẹ́. Ìyàwó ẹ̀ ò jẹ́ jọṣẹ́ bẹ́ẹ̀ni ṣé ìwọ ló gbọ́dọ̀ máa gbọ́ṣẹ́ mu. No èmi ti fẹ́ mo ti san owó orí ẹ̀ èmi ló kọ́ ẹ̀ èmi ni mo ní. tó nígbà tó lọ sọ̀rọ̀ ilé wọn ìwà sọ fún ọ pé màá máa kóbìnrin káàkiri bí ọmọ yín lórí o. ẹ má gbàgbé tí mo láǹfààní nínú àwọn tí mo gbé káàkiri yẹn kí fúnfẹ́ lé. tí o bá fẹ́ fẹ́yàwó lè já fún ọ̀sùn ìjẹ́ kíyàwó ẹ̀ mọ̀ kó fẹ́ fẹ́yàwó náà kó lè fẹ́ ká mọ̀ kó fẹ́. ilé tó ń ṣe yóò ṣe pé fẹ́ fẹ́yàwó ilé ìyàwó òun ṣe sì ná òun rìnrìn kúrin ọ̀tún wo bí ọ̀rẹ́ mo ti gbọ́ ẹ̀ máa wọlé. wọ́n ní tàbá pín ọ́ nínú ewé tá a ṣe bẹ̀ nínú èkó ẹ̀pà ẹni máa yọ ayé. gbogbo ilé ìta àǹsọ̀ tí bá bẹ́ẹ̀ sọ tó bá fẹ́ gbọ́ wà gbọ́ tó bá ní gbọ́ òun gbọ́ ṣùgbọ́n ká lè wí nípa tèmi wípé mo ṣe wọ́n tí mo lè ṣe èmi ti sọ fún ẹ ò ṣe inú mi dùn pé mo ti sọ fún ẹ àti wá gbọ́ yẹn ó kù sí ẹ lọ́wọ́. ìjọba pé ìyàwó mi tí wọ́n sọ pé ìgbàlódé èrò wájà yẹn mo lè fẹ́ kìíní lé kí fẹ́ kejì lé kí fẹ́ kẹta kí fẹ́ kẹrin kí n fẹ́ lọ dé nọ́mbà tó wù mí lé jọ tó láǹfààní àti complain. o bá fẹ́ 99 léyàwó ẹ lórí ó ti mọ̀ wípé ìyàwó 99 ló wà lẹ́yìn òun nìyẹn ó yàtọ̀ sí ètò ìṣe anílẹ̀kùnrin lòún rìn sẹ́ẹ̀. ṣé èrò fi hàn ní ṣí ọtí ẹ kò máa mú yá àwọn obìnrin yẹn lẹ àwọn ìjẹrin
ṣí ọtí. Obìnrin náà mú kọ́ọ̀pù wá ṣí ọtí. Ìwọ ọmọ mi lè wé láti máa kọ́ntínú eré ìfẹ́ni pẹ̀lú ní gbogbo ìgbà wà láàyè. Sórí tí bá ti wà pẹ̀lú ẹ̀ báyìí, tí bá ti ń ṣeré pa pẹ̀lú ẹ̀, ṣe ló máa ń dàbí ìgbà tí mò ń lá oyin, ó dẹ̀ mọ̀ pé oyin dùn gan. Ká má parọ́, bó ṣe ń ṣe pò ló ń ṣọ̀rọ̀. Seriously. Ó ní pé ó ṣe ń ṣe mí ló ṣe ń ṣe wọ́n náà. Mo gbádùn ẹ̀ bàjẹ́. Bọ́ọ̀lù ni mo ń lọ sí ìkọ̀kọ̀. Bíbí bí ìyàwó ẹ̀ ṣe máa ṣe fún ìdálẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ lè máa ṣe lọ. So kíní ẹ̀ ń fún mi kọ̀ọ̀kan ṣe ń bákan. Ó ní pé ìyàwó mi ṣe bákan sí. Láìpẹ́ mo ń fura bí pé ó ti mọ̀. Pé bóyá èmi àti ẹjọ́ máa ń jáde àná. No. Ìyàwó mi ò ìjà tó lẹ́bù tó lè fi mọ̀ bóyá kankan wà láàrin. Nǹkan tí mo kàn fẹ́ ni mo fẹ́ kẹ́ bá mi délẹ̀ bóyá ó ti mọ̀ ni o àbí kò ti mọ̀ tó máa lè mọ̀ tí màá ṣeré sí máa mọ̀ tí màá rìn sí. Kí n bá délẹ̀. Bẹ́ẹ̀ ni lédè tí ó mọ̀ pé kí n bẹ́ẹ̀ dọ́gbọ́n fi style mọ̀ bóyá ó ti gẹ̀ẹ́tì wà. Ẹ bá mi béèrè tó máa kò ní lè jẹ́ pé bóyá. Lọ o àfi béèrè kẹ̀ ó ṣòro béèrè náà mo mọ style tí máa lò tí máa fi mọ̀ bóyá ó mọ̀. Ó bẹ́ẹ̀ ni mo kàn lè sọ fún ẹ pé kò lọ fọkàn balẹ̀. Lẹ́yìn bá tó fi mú sílẹ̀ gan mo ti máa tó ju ṣọ́ọ̀tì tí máa gbèsò afẹ́lẹ́ máa wá kólẹ̀ sílẹ̀. Torí ọ̀la ó máa tẹ̀ ó máa ti tẹ̀ ó máa tẹ̀ ó máa tẹ̀. Jọ nítorí jọ náà torí tó jẹ́ gbogbo ẹni tí n bá ti dúró sí báyìí problem ni o máa bẹ̀rẹ̀ sọ wípé ẹni yẹn o mo ti ń fẹ́ o máa bẹ̀rẹ̀ sí sọ ọdún ẹni yẹn dọ̀tà wà bẹ̀rẹ̀ sí yàn wọ́n lódì ẹni tí màá ti bá ti jọ sọ̀rọ̀ bísíǹnẹ̀sì pọ̀ wà bẹ̀rẹ̀ sí yàn wọ́n lódì kí ló ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe làwọn òun jọ nítorí Ọlọ́run? Ó pè é kí n làwọn ẹ̀ bí bàtà ṣe ń ké lójú ìfẹ́ màá làwọn ẹ̀ jọ torí ti Ọlọ́run mo fún tó máa ń rí ẹ tẹjọ máa ń ríra tó máa ń kí ẹ tóòkì máa ń dá lóhùn jọ kí ló ṣe fún ẹ ẹ̀ṣẹ̀ wo ló ṣe ẹ̀kọ́ sọ fún mi náà. Bẹ́ẹ̀ni kò kí iṣẹ́ kan. Ó kí mi ní ìdáhùn. Kò kí iṣẹ́ kan kì í ṣe méjì. Bẹ́ẹ̀ni. Ní mo dúró tó fún ara tèmi bí mi bá ti di èmi kọ́kọ́ ìtì. Jẹ́kìrì Ọlọ́run náà níbo ló ti gbọ́ ọ̀rọ̀ tó ń sọ? Ṣé ìwọ ló rò láti inú ìlú àbí mo súnmọ́ pè é tó sọ bẹ́ẹ̀ fún ẹ pé tóun bá ti kí èmi ò ní òfin dá òun lóhùn? Jọ ṣé mo dárúkọ fún ẹ ṣé mo tún ló sọ fún mi? Ṣé mo sọ fún ẹ ṣé mo tún ló sọ fún mi? Owó ọ̀sẹ̀ báwo ṣe ń lù láwọn ṣe ń gbé. Ẹ̀bùn òyìnbó ló ṣàtìgbọ̀ àti pé ìgbó kílẹ̀ ń sọ ibo lẹ ti sọ kílẹ̀ bá dé bẹ́ẹ̀ báwo lẹ ṣe come across tó fi jẹ́ kó lọ́pọ̀ business ló dà yín pọ̀ business yẹn dẹ̀ ti tán. Yes business ló dà á pọ̀ ṣé nígbà tí business dà á pọ̀ láti parí business yẹn kálẹ̀ bẹ̀ sí ní òbí bẹ́ẹ̀. Òun ló ṣe wá sí ẹ̀ lẹ ṣe wá wà dá pẹ̀tì tẹ́ wẹ́rẹ́ bàtẹ́ dúró sí lẹ wá dúró síbí kan àbí lẹ́rù jọ wà níbí kan àbí ló wá sọ fún ẹ pé òun ò tóun bá ti gbé mi ní ìdáhùn. Kà í ṣe ọ̀sẹ̀ náà ṣé mo sọ fún ẹ pé mo sọ fún mi ṣé mo sọ fún ẹ pé mo tún ló sọ fún mi ǹjẹ́ mo dárúkọ mo sọ fún ẹ. Kọ́lá ìdìbò ló ṣàtìgbọ́ tó ní ìsìn. Ok orí íńtánẹ́ẹ̀tì ló fi. Kọ́lá ìwọ mọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. máa tu wá mo tún mọ̀ ká ẹ̀fà gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ mo sọ fún ẹ wípé o láǹfààní wípé nígbà tó jẹ́ pé àwọn àtàwọn èèyàn àwọn àlejò àti gbígbé ìtajà àwọn àlejò àti ṣiṣẹ́ jọ bọ́ọ̀sì mi láti pé mi láti yọ̀ fún wa tó lè kí. Tí o bá yẹ kókó pé kó kí. Ọwọ́ mo ló ti gbé mi má bínú jọ́ nítorí Ọlọ́run. Ní má bínú, má máa bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ tó máa ń bẹ òṣìkà o. Má máa bẹ̀ mí ní ẹ̀bẹ̀ tó máa ń bẹ òṣìkà. What's that? Kí ló dé? Wà ní mo bí yàn, mo bá yàn sọ̀rọ̀, mo kí yàn, mo bá yàn dúró, mo bá yàn sọ, mo bá yàn ṣe, mo bá yàn mọ̀. Ṣé kí wọ́n ṣe business mọ́ ni? O lẹ́bi ìgbà tó jẹ́ pé mo jẹ́ kó wà ní kí mo fi ṣe business. What's that? Kí ló dé ò lọ sọ ni? Ẹ wo mi ò lè lọ ìsọ inú mi ò dùn. Kí ló ṣẹlẹ̀? Inú mi ò dùn Kọ́lá fẹ́ pa mí Kọ́lá ti sú mi.
ẹ wo ọ̀rọ̀ ṣìnà ẹ̀ yìí ti sú mi kò wá ní ṣe sí jìnnà rere o ibi igi imú mi tí mo máa ti máa rí ẹ mọ bí kíni ẹ ṣe máa ń rí lára ni ẹ̀gbin ni bí ibi tá a ti ń tajà ń kwárí bẹ́ẹ̀ bí àwọn tá a jọ wà ládùúgbò bí àwọn tá a jọ ń gbénu the same compound àwọn ọlọ́kọ mi máa ń tẹ̀lé kiri. irú nọ́ọ̀sẹ̀nsì òṣìwò ni. ìyàwó ọ̀rẹ́ tàtújọ ń ṣe náà tí mo tún lọ fọ̀rọ̀ lọ tí mo wò pé ló gbé obìnrin sóbìnrin tó bá máa bá mi sọ̀rọ̀ bóyá ara mi á balẹ̀ ọ̀rọ̀ tó máa tún ṣọ́ mi inú nìyẹn náà tún bá mi sọ. rán àwọn ọkùnrin wò lélẹ̀ ìtòrí ọgbà ṣèyí tó bá tẹ̀ fẹ́ rìnrìn wèrè àárín sọ́nà tó jì. ó yà mí lẹ́nu fún Kọ́lá o. ṣó fẹ́ jẹ́ kí àtàtà kì í mú ẹni. bẹ́ẹ̀ wo ó tiẹ̀ bí mo ṣe wà kìkì ìbànújẹ́ ni mò ń gbé kiri ìbànújẹ́ Kọ́lá fẹ́ ṣe mí léṣe. ìbànújẹ́ ò ní báyìí káàkiri lórúkọ Jésù. àmín. irú kàtìkàtì wo lélẹ̀ obìnrin lèmi náà mo understand bó ṣe ń fẹ́ o. irú kàtìkàtì òṣìwò lélẹ̀ báyìí. kí ni mo rò pé o lè ṣe náà o. ìjọ ń torí Ọlọ́run àbúrò mi ṣé wo ò ní àwọn ọ̀rẹ́ àtijọ́ ni bí àwọn ọ̀rẹ́ ọkùnrin tẹ́jọ́ wà tẹ́lẹ̀ tàbí ètò tẹ̀ ń dẹ́ ẹ̀ láàmú tó ò ní kankan lọ́wọ́ ni. gbogbo láwọn tá a jọ máa ń sọ̀rọ̀ ó ní nǹkan tá a jọ ń sọ̀rọ̀ ṣùgbọ́n náà ẹ̀ jìn sí bó lọ́dọ̀ ẹ̀. ọ̀fà ló wà. ọ̀fà ńlẹ̀ lẹ́ẹ̀bí wo àbúrò ní sórí burúkú o abẹ́tà kó máa pè ní ìṣẹ́jú kẹjọ máa sọ̀rọ̀ kí wọn náà máa pè kó máa múnú ẹ dùn tàbí kó ní kó tẹ̀ wá sọ́dọ̀ ẹ̀ ń bí nítorí ó lè sọ fún kó ń bò lọ fún àwa bá ṣe weekend nǹkan tó gbà nìyẹn kó tó bá ti mọ́kùnrin kan tó fẹ́ fi apatíṣọ̀ pa ẹ́ tó ń mú gbogbo àwọn èèyàn tó ń mu jẹ lẹ́gbẹ̀ẹ́ níbi gángan mú ẹ ó fẹ́ pa ẹ́ nìyẹn ìdíje kó náà ra míyàn kan tó wọ́n máa dùn ẹ́ nínú tó máa tẹ̀ ẹ̀jọ́ pé tó bá ti ń bá sọ̀rọ̀ báyìí ẹ̀mí ẹ̀ gan á sinmi èmi ò bá ní kó máa ta sí yẹn lọ́wọ́ báyìí o torí èmi ò fẹ́ wàhálà fún ẹ o. àbí nǹkan tí mo sọ kò make sense ni. wàá gbìyànjú ẹ o. gbìyànjú ẹ wàá rí pé rere lolúwa. níbo ọ̀nà bó ló ń gbà. ẹ wo ó máa padà sílé ni níta ẹ lọ jókòó. tó bá jẹ́ pé lolúwa fẹ́ padà sí ìsàlẹ̀ báyìí lè mí gbà ọ̀nà wa ò papọ̀ èmi ìmọ̀ yá káàbù lọ́mọdé bàbá ọ̀kadà ìyẹn náà ni wàá mú padà sílé ṣó ti yẹ àbúrò pẹ̀lú ṣó ti gbọ́ pé o. ok ma ok tí máa tètè délé nsìn èmi náà pè é bóyá ara mi á tún yá. ẹ ṣé ma. pẹ̀lẹ́ yes ma. ó pé kó máa bá yẹn sọ̀rọ̀ kọ́kọ́ ilé balẹ̀ pẹ̀lẹ́ o àbúrò pẹ̀lẹ́ máa ṣe jẹ́jẹ́ o. ọ̀dẹ̀ kí ni problem ẹ̀ ṣe kọ́kọ́ mọ́ ya elétí dídì báyìí nígbó tó fẹ́ kí n tiẹ̀ sí mo ti tiẹ̀ sí yẹn ìrọ̀ tó wájú ọmọ tó ń gbọ́ràn ni kò kí ni problem ọmọ yìí náà pẹ̀lú gbogbo nǹkan tó ti gbọ́ tẹ́lẹ̀ ó parí kí ni ti tèmi ọmọ yìí dé ẹ bá bá mi ṣí gate mo bọ́ síta. o tẹ fẹ́ rí mi mọ́lẹ́bí pé o tẹ wọ́n pé ọ̀rẹ́ mi wo tí mo ti láti jọ ìjẹ́ kí n tẹ̀ lọ bèèrè ẹ̀ o kò dá mi nù kò dáa ọ̀rẹ́ kí lè pera ara rẹ̀ fúngbà tó bá ń ṣe báyìí what are friends for kò dáa náà Ọlọ́run ti so wá pọ̀ rẹ̀ di kò lè sẹ́ni tó lè tó wá ká àwọn ọkọ wa méjèèjì ọ̀rẹ́ ni wọ́n èmi àtẹ náà we are best of friends tó túmọ̀ sí pé we are all one family kí la tún wá ń wá. anyways sórí ọ̀rọ̀ bọ̀dá tún jiyàn lóòótọ́ wọ́n sọ̀rọ̀ sí mi ṣùgbọ́n ṣé mo wá lè bínú sí wọn ni ẹran ọba òun ló fi ṣọba jẹ àwọn náà tó ṣe bẹ́ẹ̀ sí mi. èmi ò bínú o ṣùgbọ́n ọ̀rọ̀ bọ̀dá tún jí kàn ṣe mí bá kan nìyà kí ló dé tán wá ń kára mọ́ ẹ̀bẹ́yẹn kí ló dé tán ń kanra kí ló dé tán ń ṣe bẹ́yẹn ṣé torí wọ́n mọ̀ pé mo mọ̀ sí pààrọ̀ wọn àbí mo kàn ń tà àti wò pé kí ló tó fi ká wọn lára tó yẹn kò dé ẹ tó rò bẹ́yẹn àṣọ ọkùnrin. ó bẹ̀rẹ̀ o la máa sọ̀rọ̀ ń sì ló máa lọ sọ pé kinní kan la sọ. mi ò ní sọ ó gbà mo promise mi ò ní sọ kó tẹ já mi síbò ìsọ̀rọ̀sìn àmì ládàá ni àbúkó jẹ́ kí n mọ pàrọ̀ tó wà mi ò ní sọ. mi ò sọ kankan ṣùgbọ́n mo kàn wò pé ṣé torí pé wọ́n mọ̀ pé mo mọ̀ sí pààrọ̀ Tọ́lá ní àtijú mi ṣé torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ṣe mú láyà nígbà ó má rí Peter kí ló ṣẹlẹ̀ ṣé o wá rá àwọn méjèèjì yìí ó fọ́ ní gan o táwọn méjèèjì bá bẹ̀rẹ̀ sí ní já sí ọ̀nkú Túnjí báyìí àwọn méjì náà fẹ́ dáná àwọn méjì náà fẹ́ fọṣọ àwọn méjì kí ló ṣẹlẹ̀. dúró lọ sẹ ẹ ní ta ló ń jẹ Tọ́lá ní àtijú mi. wo ìyẹn ò kàn ẹ́ ìyẹn ò tiẹ̀ ti pẹ́ but. mo kú mo gbé mo dáná jọ rẹ mi Tọ́lá ní àtijú mi yẹn ibo ló mọ̀ tó ń gbé. ṣé tiẹ̀ ní ó tiẹ̀ ti pẹ́ náà
bọ̀ èmi kàn ṣàwọn pé yàtọ̀ ló mọ̀ pé mo mọ̀ ń pa ẹ̀mí tí bá dé wàá mọ̀ ń pa nǹkan mo ti mọ̀ náà ni ṣé mo sọ fún ẹ rí. kí ló ń jẹ́ kó pẹ́ kó sì kó tó pẹ́ náà ọkọ mi òun àti àwọn obìnrin méjì so ó ń dètò obìnrin méjì lẹ́yìn èmi àwọn méjì tí wọ́n ń jà nítorí títí ẹ̀ torí ọkọ lọ́kọ mo dáràn ayé mi bàjẹ́ èmi láì tí ì kú mi ọ̀rẹ́ mi ìkànnì ẹ ó má dúró nǹkan tó tó báyìí láti jọ òde sọ fún mi ó dé bá mi ṣọ̀rẹ́. jọ̀ọ́ reason wo ni mo ní láti sọ fún ẹ nígbà tí ó ṣe mí nǹkan kan ṣé mo sọ fún ẹ rí ni mi ò ní interest nínú kí n sọ fún ẹ ṣùgbọ́n tí bá ṣe pé gbogbo wọn ṣe wá ṣe gbogbo ẹ̀ kan báyìí mọ́ àgbà kí ló ṣe wọ́n ṣé wọ́n rò pé torí mo mọ̀ ń pẹ̀ ni. òun ò nídẹ̀ ọkùnrin ni wọ́n mọ̀ tẹ̀ nídìí gbogbo yẹn tí bá wọ́n mọ̀ ṣé mo ti wá sọ fún ẹ rí ṣé mo ok before èmi ṣé mo ti sọ fún ẹ ṣé o ti gbọ́ lẹ́nu mi rí. tó wà nílé tí mo oúnjẹ ìwo ṣóúnjẹ tó gbé sílẹ̀ tó gbó lọ pé wò ṣé orí tí ìbá ń pa ẹ́ ìyẹn ò ṣe problem mo bá rí sọ́dọ̀ Tọ́lá ní àtijọ́ tó ti bọ̀ kó lọ jẹun bẹ́ẹ̀ inú ilé yìí no food. ta ló jẹ́ kó máa rókì nínú ẹ kò kàn mí o mẹni tí mò ń sọ kó dẹ̀ máa rókì nínú ẹ ṣó ti gbọ́. àwọn obìnrin kọ́ ni mo ti ń bọ̀ o mi ò rìn kó ni ẹnu iṣẹ́ ni o mo lè pe ọ̀rẹ́ mi sì kó jẹ́rìí sí o mo lè pe Kọ́lá sí. kí ló fẹ́ sọ ṣé bó wọ ọ̀rẹ́ oṣù tó ní ẹnu ẹjọ́ ìrìn oṣù káàkiri náà kọ́ ni ẹ̀yin méjì náà akọ́jà abirin oṣù lẹ́sẹ̀ níyìn náà sórí pàṣẹ ni yóò ti tún sí mi lọ́wọ́ ni àṣírí ẹ̀ ti tún sí mi lọ́wọ́ gbogbo òrìn oṣù tó rí lájọ́ tí mi ò sọ̀rọ̀ tó gbé mi fẹ́ sọ̀rọ̀ ni o mo kàn ń wú ẹran ni bàbá yìí mi ò gbà fún ẹ mọ́ gbogbo òṣù tó ṣẹgbẹ́ ni mo ti mọ̀ pàápàá kí ló má mi sọ sí kódù. ó túmọ̀ sí wípé èèyàn kan wà ní kọ̀rọ̀sẹ̀ tó ń kó nǹkan ìbànújẹ́ fún ẹ ní tí ò lè ṣẹlẹ̀ tó sọ fẹ́ kó ṣẹlẹ̀ ẹnikẹ́ni tó máa ń dànù lé mi ló gbà ládùúrà ní ilé tiẹ̀ lónìí tó. bí a kẹrẹ ló pa kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ wo bí nǹkan tó ń ṣe náà sọ fún mi tó o bá ṣe wọn lọ kí ló sọ. mi ò ṣe sí náà ó ń ṣe sí náà àdìgbò ní kò ní sẹ́. ó ṣe sí náà mi ò ní gbà ó wọ́n mi ò gbà wọ́n gbọ́ mi lẹ́yìn. mo ti kọjá pa mo ti mú kọjá tó ṣe yọ. bíkíni wà tàbí sẹ́ kí ló ṣe kò ṣe báyìí. kẹrin ra àwọn ọlọ́jà yìí ó ti sú mi wọn náà ni mo ní kí wọ́n á bí ilé rẹ̀ pé ṣọ́tẹ̀ sí bọ́jà tí yín dín níbo ṣebí wọn náà rójú lẹ̀ gbogbo ìjà ló ti fọ́n tán yìí mo ti pèpèpèpè ó ti sú mi láṣẹ pé bóyá yẹn ò sanwó ẹ̀ẹ́dẹ̀ mọ́jú olúwẹ̀ ẹ̀ gbé pamọ́ ẹ̀ ní gbé wá gbogbo owó yín lẹ máa gbà kẹ́dẹ̀ ìgbójú ọlọ́jà wa ẹ̀ ní gbé wá. èmi náà ò rí nǹkan kan mi ò rọ́jà mi ò rẹ́ ní tí mo ní kí n débí kí n béèrè. mi ò rí o ó ti súnmọ́ sí béèrè bàtà títí mi ti parọ́ mi mọ̀ nǹkan tí mo fẹ́ fẹnu sọ mọ́ tó ọlọ́run á kó sí wọn nù. wo kọ́lọ́run kó sí wọn nínú àwa ni ká wá kó síra wa nínú ká lọ wá bò tán ti bàbá rajà wa ká pọ̀ sókè ká rajà. ní ká rajà máa para wa ni. wọ́n gbogbo wòrè ìgbà olóò máa fẹ́ ló sí wọn fẹ́ olóò fẹ́ nínú àwọn òtí wọlé wọn wèrè. mi ò wá fi bílẹ̀ mi ò lọ ẹni bí i tẹ́bẹ̀ bá ti rówó ẹ lẹ́nìí gbàgbé pé mi àti ẹnì kọ̀ọ̀kan pọ̀ mọ́ láyé yìí wọ́n wèrè rẹ̀ máa tọ̀mí tó bá nídìí nìkan ló máa ní kí n wá èmi nídìí ẹ̀sìn kò fẹ́ mi lówó oṣù òṣìkiri kó sì lọ. ṣé àfiṣe ni ṣé wọ́n ṣe pé obìnrin fún ẹ ni o ò lè jókòó jẹ́jẹ́ báyìí kó sọ̀rọ̀ àlùbáríkà àfọ̀rọ̀ obìnrin ṣáà ni o wá ní pé obìnrin tó dánmà o ní pé síngù ọ̀ṣàrà o ìyàwó olè ló máa tójú bọ̀ ló máa lọ máa pè káàkiri ọlọ́mọ ikọ́ gbé nǹkan tó máa sì títí jọjọ́ alẹ́ kan gbélé ẹ lọ́wọ́ ṣé wọ́n ṣe pé obìnrin fún ẹ ni ábà o ti jingiri nínú ká ṣe ṣìnà ìyàwó olè o ti wọnú ẹ̀jẹ̀ kò ṣe yọmọ. èmi ò láì nǹkan tẹ̀ ṣe máa ń ṣe ọlọ́mú mi lẹ́bẹ̀ẹ́ yìí máa ń bá mi wí tó ṣùgbọ́n ìta gbangba tẹ́ gbangba wálé àlàwà náà ẹ̀bọ̀ rẹ̀ yín wà nulẹ̀ ẹ̀dẹ̀bẹ̀ sí sọ̀rọ̀ sí mi níta gbangba èmi ò láìkí ẹ̀ gbogbo àwọn tẹ̀sán lèmi fi ń leave ohun èlò lẹ́yìn fún mi ẹ kì í sọ àkọ́kọ́ fún yín o mò ń tẹ̀ kan lọ́wọ́ ń ṣe ọmọ ìyàwó sẹ́nitọ̀ kan ni tó yẹn bá wọlé láyé gbáàs àti mi ní jẹ́bẹ̀ o. èmi kò fẹ́ mi ìfọwọ́ èpè mi ìfọwọ́ ẹ̀jẹ̀ owó ìyàwó ilé mi ò fẹ́ àánú ẹ máa ṣe mí o má wọrí jókòó bẹ́ẹ̀ onímọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń tàbí ìjọba ni wọ́n ti ń sọ̀rọ̀.
ẹgbẹ́ ṣọ́ọ̀bù mi ló jókòó sí. sọmọ ẹ tí mo bá wí ni sọmọ ẹ tí mo ń pè ní. kò sẹ́ǹdì owó sí owó àǹgì ó pẹ́ ó tó àǹgì. torí ọlá ọ̀rẹ́ mi tiẹ̀ mo á pè torí ọlá ọ̀rẹ́ mi mo pè. mo mi torí ọlá ni àbó mọ́ ó kúkú lè sí gbósùn ní débẹ̀. kò sí wàhálà kò sí bọ́ọ̀lù torí mo wá ṣọ́ọ̀bù iná ni. báwa ṣọ́ọ̀bù mi mọ́ ó ti gba ẹ̀sìn náà nínú káṣe jìgólò ìyàwó níyàwó ó ló máa gbà káàkiri wàá fún mi lówó èpè ọlọ́pàá jẹ́ kí n jẹ owó èpè mi ní jẹ́ ògùn mọ́yán. kí ló ṣe yàn àbá mi. owó etí sún mi ṣáà kó máa bá tiẹ̀ lọ kó má wà bímọ ọmọ àlè dédé. ẹ wo tó bá ti gbé jáde ẹ ṣáà yẹ kémi mọ ẹjọ́ gbogbo ìjà ló ti fún ọ yìí ò sí wàhálà má sọ olúwẹ̀dẹ̀ onígbèsè ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àbẹ̀wò mi ẹ ṣé. Fúnkẹ́ yóò fúnde kíní kan ní ọkùnrin kan lọ́rọ̀ bíi obìnrin bíi mẹ́wàá wọ́n fẹ́ para wọn ni kò sẹ́jẹ́ ìmọ̀ púpẹ́ ti gbẹ́. ọ̀rẹ́ wọn jẹ́ kí n jẹ ìyá o ṣe tí mi mọ́wọ́ tí mi mẹ́sẹ̀ bí eré bí àwọn adáyọ̀ ló bẹ̀rẹ̀ tó jáde ṣe rí ilé. ó lè fọwọ́ gbárí mú ó dorí kodò láti gbàtà ti pínyà ni mo ti ń wò pé kí ló dé kí ló ṣẹlẹ̀ mo bẹ̀rẹ̀ sí gbóòó kódà ọtí àná mo ń pe nọ́mbà ẹ̀ fúra ó dé ẹni ìjọ rẹ̀ gbé náà wọ́n pé tílẹ̀ bá ti mọ́ láàárọ̀ yìí ọ̀dọ̀ ẹni máa jí sí pé kí ló ṣẹlẹ̀ mo délé mo báyìí ó dorí kodò kí ló ṣẹlẹ̀ iná jó lórí pópó kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ I'm not myself. kí ló dé kí ló wà fún. iná ń jó mi lábẹ́ aṣọ. kí ló dé àmà ní rọrùn iná jó ni iná jó lé iná jó kó. o ṣe ìgbà tí mi àti ẹ pínyà last time níbi tàti ló bá ṣe mo délé ìgbà tí mo délé mo báyàwó mi tó le jù èmi tẹ̀ ní wípé bóyá torí mo pẹ́ ni àfi bí mo ṣe bèrè oúnjẹ kí ló máa sọ fún mi ó rán mi padà ní pé kí mi padà síbi tí mo ti ń bọ̀ ọ̀dọ̀ àwọn aláṣẹ́wó ẹgbẹ́ mi tí mo ti ń bọ̀ kí n lọ jẹun bẹ̀ kí n lọ ṣaṣẹ́wó ibi iṣẹ́ ní kí n dẹ̀ pé ẹ́ kí ní kankan ló ṣàyàrí at the end of the day wọ́n sọ pé kí mi padà sọ́dọ̀ Tọ́lání àti Júmì. Tọ́lání àti Júmì ọdún o. láwọn tí mo ti kọ̀ sílẹ̀ tá a ti pín yà kó tó di pé mo pàdé ẹ̀ rárá. ṣé òun ti ẹ̀ mọ̀ wọn rárá àìsí fóun gbà yẹn. ó yà mí lẹ́nu mi mọ ẹni tó lọ rojọ́ fún ìyàwó mi èèyàn kan lọ ń sọ̀rọ̀ ìsọkúsọ kan tí ò ṣẹlẹ̀ ó sọ fún ìyàwó mi. náà n tó ṣẹlẹ̀ ni pé òun gbọ́ngàn dà kí n bá sọ̀rọ̀ kó àṣìkò wà ní gbọ́ sí mi lẹ́nu ṣé ẹ lè wá torí ẹ̀ ń dọ̀. mo sọ fẹ́ pé èèyàn ti kó jáde. ó lóun ò ṣe mọ́ ó ti kó lọ. ó kẹ́rù lọ. ó ti kó lọ. Bọ́lá ti tó kẹ́rù lọ. Bọ́lá ti tó ti lọ. síbẹ̀síbẹ̀ náà ní ohun tó nǹkan tó máa wá dorí kodò tó máa wá sọ pé iná jólé iná jókòó nǹkan kan kó lé tó báyìí náà kí ló ṣẹlẹ̀. jù bẹ́ẹ̀ lọ́jà rẹ̀ báwo lè ń sọ̀rọ̀ báyìí ẹni tí a jọ ń gbénu ilé tí a jọ ń rò káàkiri papọ̀ mo ti wá dé mi nìkan sí mo padà sí bachelor ó wá sọ pé kò lé tó bẹ́ẹ̀. Mr. Man òun fall hand mi bẹ́ẹ̀ ni òun dójú tì mí òun bójú mi jẹ́ obìnrin kẹrù ó lọ ìwọ ń dọ̀rù ṣé níbi tó ń wà lọ́hùn tó bá yẹ pé bóyá ó ń ro títí ẹ ṣé kò tún ní padà wá sínú ilé ni. kí ló fẹ́ kí n ṣe. kò sí nǹkan tí mo fẹ́ kó ṣe tó kọjá yìí pé gbogbo eléyìí wà á kọ́kọ́ gbé kúrò rárá wà á gbé kúrò rárá ìka ayélu kí ni ẹ. kò easy. now another thing wà ní pé ṣorí Bọ́lá ti tó ọmọ ọwọ́ mi ni èmi ò lè bá sọ̀rọ̀ tí ọ̀rọ̀ wà tí ẹni gbogbo kó kẹrù ó lọ yẹn ó gbọ́ màá pè lórí fóònù màá ní kó rí mi á dẹ̀ rí mi màá kọ́ máa ń di ẹni gbogbo ẹrù ẹ tó kó nílé ọkọ ẹ lọ kẹrù padà sínú ilé kó lọ bọ́kọ ẹ. Kọ́lá period. Kọ́lá ọ̀rọ̀ yìí ti kọjá nǹkan tó ń sọ yìí ó ti kọjá bẹ́ẹ̀ ó ti kọjá bẹ́ẹ̀. oṣù ọ̀sà. well o lè try best ẹ náà but mo nǹkan tí mo sọ yé mi. wo má dọ́ọ̀lù ara ẹ̀ já lọ ká lọ gbogbo méjì àbí mẹ́ta kó fi wọ́ọ̀ṣì gbogbo òun ó ṣì dà. ọ̀ rí mi lè mú. olórí gbogbo àwọn ọmọ Toriola àwọn obìnrin máa yà wọlé gan Toriola aláìpẹ́ ìdá fáwọn ọmọ. Kọ́lá ṣe sùúrù kí ló dé kí ló fẹ́ pé kí ló tó ó dẹ̀ wọlé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbóbìnrin ṣe pé kí ló ṣẹlẹ̀ kí lóbìnrin tún ṣe fún ẹ. bàbá ìwín ayé àti tòde ọ̀run tó tó àwọn obìnrin láyé ìbòsí. tó bá fẹ́ bá mi jà ń jẹ́ kí n mọ̀ kó fẹ́ bá mi jà
ṣùgbọ́n kó wá jókòó ó wá bẹ̀rẹ̀ sí ní wọn oríṣiríṣi èpè mi ò láìkí ẹ o. jọ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ wo irú ọ̀rẹ́ mi Túnjí yẹn jọ ṣé irú Túnjí yẹn ló yẹ kóbìnrin kan wò ṣùṣùn ó sọ wípé igbálùgbá o agbọ́dọ̀ lugi o agbọ́dọ̀ lu agbọ o wípé nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé tó dẹ̀ kó ẹrù tó fi lélẹ̀ tó dẹ̀ lọ. àǹtí Bọ́lá ti ló ti kẹ́rù ó ti lọ. kí ló ṣẹlẹ̀ kí ló jọ fà kí ló fa wàhálà kí ló dé tó fi lé dé dé wo mi ò rẹ́dí àti dáhùn gbogbo yẹn alábòsí ni gbogbo yín kan náà ni gbogbo yín ó mọ orísìn tí mo fi ń jẹ́ kó mọ̀ tí mo fi ń rán fáwọn ẹ létí ẹ̀kọ́ ọkàn mo ti mọ̀ pé ó lè ṣíṣe kó já àjọmọ̀ yín ni yes ó lè jẹ́ bẹ́ẹ̀ bóyá àwọn gan náà o ti mú déètì titi ẹ sọ́kàn ọjọ́ tí wọn náà máa kẹ́rù titi ẹ tó máa lọ. èmi Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ò ní jẹ́ kí n rí nǹkan tèmi fi máa kó ẹrù mi kúrò nílé ọkọ mi tí máa lé kí mo máa sọ pé ó ṣe mí mo máa ló sún mi àbí pé kí ló ṣe Ọlọ́run ò ní jẹ́. bomi tó bá tẹ̀ fẹ́ kó o lè kó ọ̀rẹ́ mi ló fọ́ fún pé obìnrin kẹ́rù èmi ò fọ́ fún pé bóyá obìnrin kẹ́rù ẹni tó bá fẹ́ kẹ́rù ẹ̀ kó kó ẹrù ẹ̀ kò tí ì dé bọ́sítọ̀ọ̀pù ẹ̀ lóye ó jẹ́ kó kẹ́rù kó kó lé mi ohun tí mo mọ̀ nìyẹn. ẹgbẹ́ kò sọ̀rọ̀ báyìí. bí kí ni o. ṣé o ti bá nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ mi ni àbó ti rí tracy pé mo máa wá sọ pé ọjọ́ kan wá dé òun ṣé inú mi dùn jù ní àbó bàjẹ́ jù mo máa sọ pé mo kẹ́rù mi mo kúrò ní ọkọ mi. no now. ara tó bá tiẹ̀ wọ́n ẹ kó dá ìlú fọ́ tó bá fẹ́ kẹ́rù lákọ ni mo wà bíbọn tó bá ń gbọ́ èbà mi lábo lákọ ni mo wà bíbọn kò sọ́mọbìnrin náà. ó wọ̀n ṣá ó wọ̀n kó jẹ́ pé ó tiẹ̀ ní little respect ó ní regard ó tiẹ̀ sọ̀rọ̀ like obìnrin yẹn ò ń ṣe anything to you. yes because ṣèbí Túnjí tó ń gbóbìnrin gẹ̀gẹ̀ tó jẹ́ responsible husband bóbí ìyàwó ẹ̀ ṣe sílẹ̀ kò lè jẹ kò lè mú kò lè sùn kò lè wo báyìí náà èyí máa jẹ́ kẹ́nìkan fi wèrè ṣe ní. bóyá jẹ́ nìyẹn. ilé oníṣẹ́lẹ̀ má gbọ́ ìkọlọ́ kẹ́rù tó lọ yẹn tó da ọ̀rẹ́ mi tí hàmó tó rẹ́ mi tí ó wà òkè tó ronú tí kò lè sùn tí kò lè jẹ tí kò lè mú one nonsense ṣé tiẹ̀ bàbá mi bẹ̀. ìyàwó yìí ti ní lọ́kàn bó máa lọ ọtí pẹ́ àsìkò tó tó láti lọ ló lọ yẹn. ṣé wàá rí ajá tó máa sọ kì í gbọ́ fèrè ọlọ́dẹ. ẹ filẹ̀ ẹ má fọkàn sí pé ìyàwó yìí máa padà ṣùgbọ́n ó tún ṣì máa padà nígbà tí òde bá lè wálé ó sì máa padà ṣùgbọ́n nígbà tó bá padà ẹ gbọ́dọ̀ bá ẹ tí ẹ nílé gbà ìrítẹ́yìn gan máa rí ẹ nílé gbà. ìyàwó mi máa sọ pé mi nílé gbà padà. ẹ má ká àánú ẹ̀ débi kékeré gbà o ṣùgbọ́n tá a máa ṣe rè ọ̀nà àbáyọ wà sọ̀rọ̀ yín tí n bá ní kẹ́ mú wá àbá àgbọn fẹ́ fi jẹ wíìtì tèmi ni o àtọ̀bẹ̀ ẹlẹ́gùsí torí pé ẹ ti ń ṣe dáadáa sí mi ẹ ti ń tọ́jú àfa kó tó di pé ẹ gbé nkúrú nǹkan báyìí wá ní tí ọ̀rọ̀ yín gbà sàrà lásán ni fún àwọn àbárapá nínú kẹ́ ẹ mú owó tó pọ̀ ẹ kúkú mọ bí tí gbogbo wọn máa ń wà yẹn ẹ lọ bẹ̀ kẹ́ máa lọ́mọ fún wọn ní kankan tàbí ó bá jẹ́ oúnjẹ ẹlẹ́dẹ̀ fẹ́ rà ẹ lè ra rice ẹ lè rẹ wà ẹ lè ra tó báwọn ẹ lè rẹ ẹ̀gúsí ẹ máa lọ di síbì kan ẹ máa gbé fún wọn kọ̀ọ̀kan ṣẹ́ni tẹ́ bá ti ṣe eléyìí ẹ ti bẹ̀rẹ̀ ìgbésí ayé ọ̀tun gbogbo bíi tẹ́ ẹ̀rọ kan orí sí àti bíi tẹ́ ẹ̀rọ sí làwọn bá pàdé. ara yóò ní dojúrú ayé yóò ní dàrú ẹ ṣe torí Ọlọ́run ọ̀rọ̀ yóò ní dàrú ìgbésẹ̀ yóò ní báráyé nú ẹ rà àánú gbà ẹ ò ní sílẹ̀ tẹ́ o. ẹ jọ mà ẹ bá mi fi dákọ̀ mu. ó ṣe mo dúpẹ́ lọ́rẹ́ o ayé rí ó dáa yóò lóyin ògo rẹ̀ ó ṣì búyọ gbogbo bí ọ̀rọ̀ rẹ̀ ṣe á ní kọ́ṣẹ́kọ́ṣẹ́ yóò ná túntò lágbára Ọlọ́run kò ní dàrú Ọlọ́run fi yanjú sọ̀rọ̀ rẹ̀. pẹ̀lú kó yẹ sọ pé ìwà àtọkọ ẹ ẹjọ́ dá bísínẹ́sì pọ̀ ni kò sáàyè fún ẹ lájọ́ tí mo ti ń sọ pàtó ló ń bọ̀ ọmọ rẹ̀ pé ṣé ò ń tàn mí ni pé irọ́ ló ń pa ṣùgbọ́n pàtó wa ló ti dé ibi bádàrú yẹn mo gbé o ò lè mọ bẹ́ẹ̀ láyé o ti súnmọ́ mi nínú mi ṣe dùn kọ̀kọ̀kọ̀ báwo ló ṣe rí. ẹni tá a bá fẹ́ ilé ò kì í jìnnà torí bẹ́ẹ̀ ni mo ṣe mọ ọgbọ́n tí mo fi rán agbé kalẹ̀ fọ́kọ mi mo ní supply kan lẹ́kọ̀ọ́ pé èmi fúnra mi dẹ̀ ni mo ní láti lọ ṣe supply yẹn so ó dẹ̀ gbà kí n wá mo dẹ̀ tún jẹ́ kó yẹ wípé àwọn onítírélà yẹn mi ò ní lè bá wọn padà sílé lóru o so èmi á ní reason láti sùn tó bá dìdá jọjọ́ kejì kí n máa jí bọ̀. obìnrin yẹ mo fi ìlú yọ yẹn
eléyìí pọ̀ ó dé gangan ni o kò lè tú láyé. nǹkan tó jẹ́ pé torí tiẹ̀ ni mo ṣe ṣe bẹ́ẹ̀ tí wàá fẹ́ máa fi bú mi. irọ́ ò fi bú ẹbí tí báwo mo ń yẹn ni pé torí tèmi ló ṣe adúrú nǹkan báyìí wo fúnkan tó wá ṣe nítorí tèmi tó ṣe léyìí tán kò sórun fáwọn méjì máa bọ̀ jàre. So tàbá kàn tiẹ̀ sọ̀rọ̀ tó fara nù mí dáadáa àṣẹ ìbèrè jíjẹ àbèrè mú àbèrè. Sísá mi ká má purọ́ ìwà burúkú gbá àlẹ́ o ẹ̀yin náà máa gbọ́ nǹkan tẹ́ ń sọ ẹni ẹ pẹ́pẹ́ sí o wọ́n sọ pọ́kọ yín yán àlè o òun ṣe gbá òun ṣá ẹ ṣe dúró kẹ́ ẹ mú lọ́rùn ọwọ́ náà ẹ wá kẹ́rù bọ́tà láti ayé tí ayé ti ń jẹ́ ayé òun láti mọ̀ pé gbogbo ọkùnrin tó má kó 100% wọn lẹ̀ 99% wọn oníṣìnà ni wọn so kí ló wá ṣẹlẹ̀ kí náà ṣe tójú òrírí. bí gbé ṣé o realize pé ẹ̀gbọ́n ẹ̀ ló bá sọ̀rọ̀ ṣá. ó ní bá mi sọ bẹ̀rẹ̀ sí dúró níbi lórí bẹ̀rẹ̀ sí nípa orí mi lórí bí pé àkókò ṣe láàrin mi àti ẹ nǹkan tó kọ ẹ ló ń dá sí. jọ torí Ọlọ́run èmi ni mo rí ọkọ mi láti lẹ̀ tí mo ní ó wù mí láti fẹ́ tí mo dẹ̀ fẹ́ ó dẹ̀ wù mí sí pé mi ò fẹ́ mọ́ nìyẹn mo dẹ̀ ti kúrò nílé ẹ̀ simple kò sẹ́jọ́ nǹkan bẹ́ẹ̀ náà kí ni business ẹ̀ pẹ̀lú tèmi láti máa dá sí ọ̀rọ̀ mi àtọkọ mi kí ló pọ̀ ẹ̀ bẹ́ẹ̀. sista mi ẹ má bínú o for the fact wípé mo jẹ́ àbúrò yín ní oní kí n rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ kí n má bàa yín sọ òótọ́ ọ̀rọ̀ ló délé ẹ jẹ́ ká sọ ẹ̀ẹ̀ka ọkọ yín náà ẹ jọ torí Ọlọ́run ṣó dáa kéèyàn kó wá fẹjọ́ mi sùn yín kó ní pé bóyá mò ń ṣe nǹkan o kẹ wá débẹ̀ kí n sọ fún yín pé kẹ gbẹ́nu sọ̀hún nípẹ́nu yín ò gbà sista dá mi lóhùn náà. tí n bá ti rí ẹmi tó ti ń fa wàhálà àbí òun jàǹbì kan tí n bá ti stop ẹ pé stop má dá mi lóhùn torí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mi ò mọ ọkọ tó fi kùn ẹ́ mi ò mọ ọkọ tó fi kùn ẹ́ bíi pé ó gbàgbé wípé èmi àti blood ni wa ọ̀rọ̀ ọkọ mi tó ń dá sí kò kùn ẹ́ pẹ́ rárá láti bí síbẹ̀ kò kùn ẹ́ èmi mo yẹ kó mọ ọkọ mi tí mo dẹ̀ sọ fẹ́ pé mi ò mọ ọkọ mi mọ́ ó yẹ kó mọ̀ pé wọn náà mọ́ nìyẹn náà kó bá mi accept ẹ̀ dá mi lóhùn ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe kíní kan lé mi lórí anyway ó ṣe mo dúpẹ́ o ọ̀rọ̀ tí ò bá ti kùn ẹ́ má dá sí i torí tó wà nílẹ̀ kò kùn ẹ́ rárá so ada kò fi kọ́kọ́rọ́ sẹ́nu ẹ̀ kò ti pa orí ẹ̀ náà. so kí má dá sọ́rọ̀ ayé yín mọ́. má dá sí i. kò sí wàhálà. lára burúkú kẹ kò pọ́síbù kò má lára burúkú èèyàn máa ṣe irúṣẹ́ tó ń ṣe yìí ò ní lára burúkú ṣé àwọn ọkọ ìyàwó oníyàwó tó ń fẹ́ wọ́n wá fi ẹ́ lọ́rùn sílẹ̀ nígbà tó rẹ̀ lómi láti fẹ́ àwọn ìyàwó oníyàwó ló ń fẹ́ káàkiri ó wá ní kó má lé ẹ wọ́n á lé ẹ lójú oorun ó kàn ṣe yìí pé o lọ bá wọn tó ń ṣiṣẹ́ yìí lójú méjèèjì ní kan kó ẹ níṣẹ́ yìí ó lálàbáwò wàhálà àlà wàá tún láì tó ju àlá lọ torí wọ́n á lé ẹ lójú oorun wọ́n á tún lé ẹ lójú ayé ó dé mi lójú pé ní méjì mẹ́ta nínú àwọn ìyàwó oníyàwó tó ń fẹ́ yẹn àwọn ọkọ wọn á ti gbọ́ wọ́n á dẹ̀ máa lé ẹ kiri ojú oorun ṣọlá ò ní jáwọ́ ń bẹ̀ ni tó di dandan kí wọ́n lé ẹ lójú oorun ò ní tìjú ní gbogbo àdúgbò yìí kò sí òtẹ́ẹ̀ tó ti mọ̀ ẹ́ wọ́n mọ room number tó fẹ́ olórúkọ fún gbogbo wọn àdùnní àṣàbí àgbékẹ́ àbẹ̀bí àánú ẹ̀ ò ṣe mí mi ò rí irú ẹ̀ níjọ́ tí mo ti ń rìn ní ọkùnrin mi ò rí rí àmọ́ o èmi mọ̀ dá mi lójú pé láìpẹ́ láì jìnà wàá fi nílé ilé fún mi ṣáni torí òní wọ́n máa lálàkàlà fún mi nínú ilé má wàá kó bá mi kó bá sí ẹ lọ́kọ́ bá pàdé mọ́ ṣé tọ̀sán ló ṣe ńlá wàá sì látò òun tí mi ò ní sí ń bẹ̀ àmọ́ mi ò ní fojú sunkún ẹ o nítorí pé ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́ kùn pàjẹ́ ìyẹn tó bá jáwọ́ ń bẹ̀. ọ̀rọ̀ àlàkọ̀ alẹ́ ní ògọ́ nílé ìkọ́nà kíkú bàbá ẹ wo bí mo ilé aláyẹ gẹ́lẹ́ nìyẹn o sẹ́ni tí mo tají báyẹn ẹrú bẹ̀rẹ̀ sí bá mi ẹ jọ mo fi Ọlọ́run bá bẹ̀ yẹ ẹ má ìkọ́ ta pa mí gbójú rẹ sọ ọ̀tá wo ni ń pa ọ̀ láyà ẹni bá rí ọ tó ṣe dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ báyìí yóò ṣe bọ́ ọ̀ láyà rárá
ọ̀tá kankan ò pa ọ́ iṣẹ́ tí mo ṣe fún ọ àǹjọ̀nú rẹ̀ ló wá hùn àdángolo tó ojú ló wá hùn ó ló sojú kókókó pànìyàn àdángolo tó ojú ó di wọ̀ nígbó àmú bí ẹ̀yà àǹjọ̀nú iṣẹ́ tí mo ṣe fún un lọ́wọ́ ó fẹ́ gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ kó fi dá nǹkan kankan padà ṣé kò ṣe kó tó lò àyà rẹ̀ ń já bóyá kọ́ ọmọ rẹ̀ kú ó lè kú ó gbọ́ kú olúgbórí kàkà kó olúgbó kú àwọn ọmọ ẹranko bẹ̀ ni ó kú ó gbọ́ kó olúwẹ̀rí ó kú rí olúwẹ̀rí kì í kú àwọn ọmọ ẹja bẹ̀ ni ó kú ìwọ ọmọ àwọn èrò wìnìwìnì tí wọ́n ń bẹ nírẹ̀ bá fẹ́ orí mi ń jàgé orí mi ń jàgé ó sì ti súnmọ́ mi ó yẹ kó gbọ́nú kó gbọ́n lẹ́yìn jù báyìí lọ. ẹ̀yin tó ẹ̀ ló ń ṣe wá sọ pé nǹkan kan ló ṣe àmọ́ ò ṣe é sọ ní fìtílà ọ̀rọ̀ ọmọ ṣe é sọ ní fìtílà àfi bí iná bá kú sórí àwọn kan ń bẹ láàrin yìí olófòfò ni wọn ó rí pọ́mọ tí wọn ó bàbí nídìí ìyá rẹ̀ tí ń yọjú tí ń wọnú tí ń yọjú ìdí èké wọn pa sí wọn kún bí yìí o wọn lè mọ kẹ́tí bá ń súnmọ́ mi ní àfàmọ́ mẹ́. Mr. Túnjí ajẹmọ ló ń jẹ ìjẹmọ màá torí bí èmi àti yín ṣe jẹ mi ní láti hide anything fún yín. Ìyàwó wọn pẹ̀lú bá ṣe gbìyànjú tó ìyàwó wọn response to treatment. Again kò respond sí treatment so gbogbo nǹkan tí ẹ̀ ń fún tẹkàn ń lò fún ṣe fún lábẹ́rẹ́ ṣe everything yẹn kò fún ẹ ní àpẹẹrẹ pé bóyá ara ẹ̀ máa yá. Yes, nǹkan tá a máa ṣe ò pọ̀ màá ní láti refer yín ni sí other hospital. wọ́n ló máa refer wa. ẹ kó lè dá ní nǹkan tí wọ́n sọ. Doctor sà ẹ ti sọ àwọn nǹkan méjì tí ó léwu ṣe ń gbọ́ alákọ̀ọ́kọ́ ni pé ẹ sọ pé ìyàwó tí èmi fẹ́ ní iṣu lọ́kà ṣe ń gbọ́ ìyàwó tí mo fẹ́ ní iṣu lọ́kà ó sì kì lọ́dọ̀ yín sìn ẹ wá sọ wípé kò respond sí treatment ìyẹn lè pààyàn lọ́tọ̀ ìkejì ń bẹ ni wípé ẹ máa wá refer wa èèyàn ní gbọ́ nǹkan tẹ́ sọ yìí kọ́mọkùnrin má dobìnrin. náà mo kó lè dáná ẹjọ ibo hospital wọn. Good. I will refer you to a specialist in Indian. India. ṣé nǹkan tí mo torí ẹ̀ sọ ni pé ṣé tí n bá refer àwọn síbẹ̀ yẹn wọ́n ní àwọn capable hands wọ́n ní machines tó máa fi scan tó máa fi gbogbo nǹkan tó bá ṣe wọ́n pátápátá ló máa lè carry out wọ́n á dẹ̀ ṣe tó máa dáa. inú mi kò sọ kíní kan wípé bá ṣe jọ wà ẹ̀yin kò rí ẹ̀kẹ́ tún fi nǹkan kan pamọ́ fún mi ṣé tí àwọn dókítà bá ti rí pé ẹni yìí kò lè yé náà máa dá ọ̀nà tó jìn àbí kíní yẹn bàbá dípò ti pọ̀ ju agbára wọn lọ kẹ́kẹ́ ti máa kú. ẹ ti gbàgbé pé àwọn baba ńlá wa ń bí náà wọ́n ní àwọn specialist tó jẹ́ wípé táwọn náà bá kọwọ́ kíní táwọn ìbọ̀ ẹ jẹ́ ká lọ sílẹ̀ mo pè sá. Mr. Túnjí, medically it's not done. Yes. Sherry, when it comes to medical, we have to treat it medically. Ewo gangan lẹ fẹ́ treat spiritually. Ṣé treat kan rí spiritually ni medically náà lẹ máa pe gbogbo ẹ. Please ẹ jọ̀ọ́ tó lọ́nà ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sá. Ẹ wò ẹ bá wa yọ káàdì ẹ fi wọ́n máa rí jẹ́ ká gbé kúrò níbí. Ẹ gbọ́ wọn ní kó yọ káàdì ìyàwó yín. bẹ́ẹ̀ ni ẹ bá mi discharge máa ma gbé lọ. Mi ò sọ pé kò sí solution. Ẹ yọ káàdì ẹ máa ṣe báwọn ṣe bí ẹ máa sign èmi náà kọ́ bọ̀ wípé àwọn la gbé kúrò tẹ́lẹ̀ tí bá dẹ̀ ṣe láyà ní pé padà wá mọ́. Ẹ máa sign tọwọ́ pé ilẹ̀ gbé kúrò. ẹ báwa la ní kẹ́ discharge o. ọwọ́ yín rí thank you so much. wọ́n try gan. ẹ káàsán o. ẹ káàsán o. Sista, tó bá fún ṣọ́ọ̀ṣì ẹ̀kan lẹ̀ ń bọ̀ báyìí. mi ò pẹ́ ń wo mi ẹ kúkú ṣe ṣe rí ibi táwọn yìí ẹnìkan ló ní ọ́fíìsì yẹn àwọn ni wọ́n wá látẹ̀kùn mo dé dára ti kanlẹ̀kùn mo ń nàgà mo rí pé gbogbo ilé kù sẹ́ni bọ̀dé ń bẹ̀ wọ́n ń pariwo ẹ̀lú wọn dá mi lóhùn ìyẹn ni mo tẹ̀ ṣe wo pé kí wá kí n ti kúkú mókè pọ̀n kí n ṣe yé yín síbi láti bá gòkè wọ́n á rí mi látọ̀ọ̀kan. Sista yín gan fọ́ ni ṣé wàá possible kan má ṣe gate fún yín kẹ́ wá gba bíbá yín náà kẹ́ mú kípọ̀n kẹ́ gba bí wọlé tá lẹ́ ń béèrè ń bẹ̀. ẹ ṣe jamoke gangan ni mò ń béèrè jamoke tí wọ́n ń ṣe business àwọn náà ní ọ́fíìsì àwọn náà ní gbogbo building pátápátá. Jamoke bẹ́ẹ̀ni. ṣé kò ń ṣe pé ẹ̀yin náà wà lára àwọn tí Jàmù ti gbá báyìí. bàrà ẹ̀ ọ́n ti tẹ̀lé sí mi sọ wọ́n ń ṣe wọ́n ń báyàn wọ́n báyàn ṣe business ni jamoke lórúkọ wọn ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ tí wọ́n
ọ́fíìsì ìgbà tí mo bá jẹ́ tí mo kówó fún ọkọ ẹbí tí mo mọ̀ nípa ìlú. Ibi ìgbà ìlú ojú mi rẹ̀ sọ mi jẹ́. Wọn kì í gbé wọn láwọn làwọn ní gbogbo bíúdì láti ètò sẹ́ẹ̀. Ó ní bí láti ètò pé ẹlẹ́ẹ̀kásán o. Jámọ́. Jàmọ́ fún 19 ní láńlọ́ọ̀dù ti lé dànù wọ́n ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n ti túnú bẹ̀ ṣe ẹ̀yin náà ẹ wo lẹ̀kẹ́ wẹnu ọkọ́. Wọ́n ti tún bẹ̀ ṣe wọ́n ti lé dànù torí 419 ní. Ṣẹ́rí mo mọ̀ pọ́ rẹ̀ Jàmọ́ tímọ́tímọ́ ni mo rí pé ẹ close mọ́ Jàmọ́. Ẹ jọ̀ọ́ nígbà tí ò sí mi báyìí mọ́ sílẹ̀ láńlọ́ọ̀dù ti lé dànù. Ẹ mú mi lọ ibi tó wà síbi tó ń lò ó sínsìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ẹ fọ́ ni. Ẹ mà ní sórí burúkú. Ẹ fọ́ ni o. Ẹ tí jẹun kẹ tó wá bí tẹ́lẹ̀ ni. Ebi ò pa mí. Ebi ò bá pa yín ẹ̀ ṣe é sọ pé bí Yẹmi àti Jàmọ́ ṣé gbà tó fẹ́ kó fún Jàmọ́ ṣé mo wà ń bẹ́ẹ̀ ni ṣé mo wà ń bẹ̀. Ok torí pé mo ti wá rí mo bí ti yín sìn lẹ́yìn sọ fún mi pé kí n mú yín lọ síbi tí Jàmọ́ wà ṣé mi gan mọ ibi tí Jàmọ́ wà. Ṣé ẹ tún sọ̀rọ̀ ẹ̀ mọ́ ni. Ibo mo ti jẹ́ rẹ̀. Ibi ni màá kú sí wọn. Mi ò ní kúrò bí. Ibi lẹ máa kú sí. Àbí tí Jàmọ́ bá wà. Ẹ̀yà ẹ̀dì márùn Agége ẹ̀dì márùn Agége ńgbà yẹn. Ẹ kú síbẹ̀. Bọ́dà. Jàmọ́. Bímpé. Bímpé. Bó tajọ́ tó lọ náà Bímpé. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló dé pariwo wàhálà tí wà ní ìṣàánú mi? Wọ́n ní mo wá ní ìṣàánú mi. Mo mà ti dáràn bí mo ṣe wà yìí. Ọlọ́mọ yẹn kò sọ mí di kòrò fún bí mo ṣe wà yìí Bímpé. Ẹ wo sísá mi ò fẹ́ wà láyìn o. Ọjọ́ kìíní àwọn náà lẹ sọ pé kí n má dá sọ̀rọ̀ yín mọ́ kí ló tún ṣẹlẹ̀ báyìí. Àfi kò dá sílẹ̀ yìí. Àfi kò dá sílẹ̀ Bímpé wọ́n ti gbá mi. Ò ṣe business kan ni mo máa ṣe. Mo ṣe business pé mo dé ni mo máa rí dọ́bù owó tí máa kó sílẹ̀ lórí business yìí. Nísìnyí bá ní pé kí n tiẹ̀ lọ kí n lọ bèrè pé àǹfà ìbò náà bọ̀rọ̀ business dé. Nígbà tí màá dọ́fíìsì yẹn àtẹni tí mo kówó fún o àtọ́fíìsì omi ìbẹ́nibọ́dì bẹ́ẹ̀. Mo gbágẹ́jì tí mi rẹ́ ní kankan. Ìgbà tí mo padà rí yàn wọ́n ṣàlẹ́ ni tí mo kówó fún wọ́n ti lè kó lọ́fíìsì tó ti gbá mi. Ó ló ti gbá mi. Sista ẹ calm down o. Ó ti calm down. Ẹ sọ wípé ẹ ṣe business pẹ̀lẹ́ nìkan. Friday lọ fọwọ́ ara yín kówó fún abẹ́ ṣe transfer àbí nǹkankan. Èmi ni mo kówó lọ. Ibo lẹ́ni yẹn wá ibo lẹ ti lọ kówó fún gangan. Mo ti débẹ̀ àná tó ti lé mi mẹ́ni yẹn mi mọ̀. Ṣé báwo lẹ ṣe mẹ́ni yẹn? Ṣé ta ló mú yín mọ̀ àbí? Mo lẹ́yìn tó mú mi mọ̀. Kódà mo mọ̀lé ẹni yẹn báyìí. Ẹni yẹn gọ̀gọ̀gọ̀ ló ní pé kí n má wọrí. Èèyàn gidi ni pé kó lè gbá mi kí n kówó fún mo mọ̀lé mo mọ̀ náà ẹ̀. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni kò sí kéèsì ẹ máa rí owó sísẹ́ mú ẹni yẹn tẹ́lẹ̀ mọ́ ibi tó ń gbé owó yín máa jáde nígbà tí ò ṣiyè rẹ̀ á kówó yín jáde tí ò bá kó jáde á ṣẹ̀wọ̀n ẹ̀fẹ́. Àbí ọ̀rẹ́ owó yín ò lè lọ bẹ́ẹ̀. Owó tí mo rò pé kí n gba owó ńlá kí ló fi kó fún ọkọ mi kó rí mi náírà nínú dimension pé owó ti wà lọ́wọ́ ìyàwó mi. Mo gbọ́dọ̀ àtẹ́bọ̀ ni. Ọlọ́run ò ní jẹ́ kẹ́tẹ́. Ṣé rí pé ẹni tó sì líǹkì tó bá ti wà láyé olúwa máa lọ́wọ́ yín máa jáde. Ẹ wò ó yá ṣé ká lọ báyà. Ó yẹ ká máa lọ kí là ń ṣe kí a máa lọ. Ara ìyàwó ìyá pẹ̀lú òkú lọ́dọ̀ Ọlọ́run àtìlẹ́yìn ànábì. Ààrẹ tó ṣànábì Ayúbà ju ilé lọ tí ò tiẹ̀ lè sọ̀rọ̀ mọ́ tí gbogbo ara báyìí ti dé pa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tí ò fọ́ lọ́wọ́ bálẹ̀ tí ò yé pé láìla ìlànà ó pàpà tún gbádùn náà ni ìyàwó gbádùn. Àmọ́ àti gbádùn ìyá wa ọwọ́ wọn ló wà. Àfà kò sí ní tẹ́fẹ́ kó ṣe tí ò ní ṣe gbogbo àdúrà tẹ́fẹ́ kó gbà àgbà kó jẹ́ ìfẹ́ wọn kì í fi gbogbo ẹ̀ ló máa ṣe òun náà ò fẹ́ràn ipò tó wà yìí Àfà. Àwọn iṣẹ́ ara àti ilé alú àtàwọ̀ lọ́pọ̀lọpọ̀ àdúrà tá a ṣe àtàwẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nígbà tá a parí gbogbo ẹ̀ a rí i pé níwọ̀n bá gbà tí àwọn náà bá ti lè jẹ́wọ́ àwọn nǹkan kan tí wọ́n ṣe sí kọ̀rọ̀ tó pamọ́ pé ká fọ̀ bí ẹ̀yìn ká fi jọkọ ẹni níṣu wọ́n bá lè jẹ́wọ́ a lè mọ bí tá a dojú àdúrà wa kọ. Torí ọ̀la. Bẹ́ẹ̀ni bóyá kẹrẹ jẹ́ kó máa lọ torí wọ́n sọ̀rọ̀ bí ẹni tó mọ nǹkan tó ń ṣe. Lọ́pọ̀. Báwo ni àìsàn ṣe jọ nǹkan tó ń sọ yẹn? Kọ́mọ ọlọ́kẹ̀ má sọ bẹ́ẹ̀ o Àfà tó ń wo ìyá Àfà ńlá ni wọ́n. Bẹ́ẹ̀ ni a ti mọ wọn ti pẹ́ o Àfà tán Àfà ńlá ni wọ́n. Yàtọ̀ sí pé wọ́n já Àfà ńlá àwa yìí ti mọ̀ wọ́n sí kì í ṣọ̀rọ̀ ọdún mélòó ó ti pẹ́ wọ́n pẹ́ lẹ́nu iṣẹ́ yìí tó bá sọ pé gbogbo jẹ́ ṣàlàyé kíní kan fún ẹ ó ṣeé ṣe kí wọ́n má mọ̀
kó jẹ́ pé nǹkan sọ pé ó ṣe gan-an bóyá wọ́gàn ò ríro bóyá minor ní lójú ẹ̀ sórí báwọn ṣe wà iṣẹ́ tí wọ́n yàtọ̀ ẹ lè rò wípé Ìbàdàn ní solution kìíní wà kọ́dẹ̀ sọ fún pé padà lọ ẹ lọ mú látàbújá kẹ gbàjá lọ Kánò kẹ gbàbẹ̀ lọlẹ̀ Ìgbò nígbà bá máa rí náà at the end of the day Ìbàdàn náà ló ń bọ̀ wọ́n ṣe ń ṣiṣẹ́ tí wọ́n nìyẹn ìwọ ni kò ronú sí jọ gbogbo tó bá mọ̀. ẹ dákun ṣe rí bí wọ́n bá kọ̀ tí wọn ò jẹ́wọ́ ó léwu díẹ̀ ara wọn náà sì ní ewu ọ̀hún wà bí wọ́n bá rí pa àwọn sì lẹ́mìí ara àwọn lò àwọn sì ní táwọn fẹ́ gbé orí ilẹ̀ yìí ṣe yóò dà kan jẹ́wọ́ bí wọ́n bá jẹ́wọ́ ó léwu nú fáwọn náà ní kíákíá sì ní ṣe é ṣe kópẹ́kópẹ́ ẹ dákun sí mi lè máa lọ. ẹ lọ àfa ẹ má lọ ẹ jọ ó máa sọ̀rọ̀ jọ ọmọbìnrin ìjọ. kò kí n ṣe pé bóyá mo ṣe kankan náà ó kàn jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń fi ọ̀rọ̀ pé mo fẹ́ mú iṣẹ́ lọ sí Èkó mo máa fi ń parọ́ fọkàn. wo èyí mo ṣe gbà wípé lóòótọ́ o nífẹ̀ẹ́ mi gidi gan no o nífẹ̀ẹ́ mi inú mi dẹ̀ dùn gan. ibi tí ìṣúra yàn bá wà ibẹ̀ lọ́kàn ẹ̀ máa ń wà. Allahu Akbar kabira. ẹ̀yin àfá mi pẹ̀lú ògo lọ́dẹ Ọlọ́run obìnrin lobìnrin ó máa jẹ́ lọ́jọ́kọ́jọ́. obìnrin. yá wa ní tẹ́ ṣe ikú díẹ̀ wàláì kódà yẹ kí àwọn ilé kó mọ wúrú wà tẹ́ ìròyìn yá wa ẹ ṣeré àfá mi àfikẹ́ mọ́bìnrin kẹsì máa wò ẹ̀ṣẹ̀ ló sún wọn dọ́dọ̀ ọmọkùnrin ẹ̀ṣẹ̀ ni ìwọ ẹ̀ṣẹ̀ táwọn náà ń wù òun ló mú wọn dọ́dọ̀ ọmọkùnrin tó rọ ọmọkùnrin yìí lò wọ́n ni òun ló sọ wọ́n di bó ṣe sọ wọ́n dà yìí gbogbo èèyàn láyé tí bá ti ń dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni aburú bá fẹ́ ṣe wà aburú fún yóò rí ṣe fún ṣùgbọ́n ẹni tí èèbá dẹ́ṣẹ̀ tí ń ṣàdúrà bá tiẹ̀ ń gbé aburú bọ̀ àdúrà wọn mọ̀ láburú ń dànù nígbà tó nǹkan tí ń ṣe lẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀la ẹ̀ṣẹ̀ ni torí dìdí ní ẹ̀ṣẹ̀ kan tí àwọn kankan ṣẹ̀ ń pàtó tó jẹ́ kí n tó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ẹ wo bí tọ́rọ̀ dé àdúrà láṣẹ àwọn fúnra wọn náà wọ́n á wá ronú jinlẹ̀ wọ́n á mọ ẹni tí wọ́n ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ yìí bí wọ́n bá ti mọ̀ tí yùn dárí jí wọn ẹ wo ẹ fi yókù lẹ́fọn lọ́hùn. àmọ́ àfa ẹjọ́ irú ẹ̀ṣẹ̀ wo gangan ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kó lè tètè fi rántí. ọ̀rọ̀ lẹ́sọ àfa mi ní ẹ̀ṣẹ̀ tó ń ṣe ń tọ̀hún náà bí ẹ̀ṣẹ̀ ìfẹnubà nǹkan ẹni jẹ́ téèyàn mẹ́nu báyìí kó fi bà nǹkan ẹni jẹ́ ní nǹkan téèyàn kan ò ṣe kéèyàn sọ pé ẹnìkan ṣe kó fi balẹ̀ onítọ̀hún jẹ́ pátápátá. torí ọlá ń gbọ́ ta ni wọ́n rò wípé ó fẹnubà nǹkan ẹ̀ jẹ́ ronú sí jọ àfà síbi tó bá ṣáà ti ronú sí tó dẹ̀ ti gẹ̀tẹ̀ ó ti tán. Inshallah àlàáfíà dé. jọ ìwọ náà ronú sí i wọ́n tó bá ti rántí onítọ̀hún lọ́gán ni ara yá. ẹ wò ó ní ti bẹ́ẹ̀ni tí mo ṣe yẹn. ṣé torí pé wọ́n mọ̀ pé mo mọ̀ sí pààrọ̀ Tọ́lá ní àti jú mi ṣé torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ṣe múmú láyà níbi kan ó má rí Peter kí ló ṣẹlẹ̀ ṣé o wá rá àwọn méjèèjì yìí ó fọ́ ní gan o táwọn méjì bá bẹ̀rẹ̀ sí ní já sí ọ̀nkú Túnjí báyìí. ẹ má wà jẹun Ọlátúnjí bàbá ọkọ mi ni mo ṣàìdá sàkání wọn. o ti ń dàpọ̀ mọ́ra wọn ọ̀tọ̀ ní sanwó ọ̀tọ̀ ní tó ń sọ a ní wọ́n ní ẹni tó ṣẹ̀ ní ẹni tí o fẹ́nu bà nǹkan ẹ̀ jẹ́ kì í ṣe èmi náà ní pé kó o sọ ọ́ pa ẹ̀ ẹ̀ṣẹ̀ olùfẹ́ṣẹ̀ mi ẹ̀ṣẹ̀ olùfẹ́ṣẹ̀ mi. mo ti ṣe yín. irú ẹ̀ṣẹ̀ olùfẹ́ṣẹ̀ fẹ́mi tí máa bínú sí ẹ tà mí torí Ọlọ́run bóyá tọ̀dọ̀ mi kọ́ o kí ló ṣe fẹ́mi ọ̀ṣẹ̀ mi. èmi ni mo sọ̀rọ̀ tí ìyàwó yín fi kó kúrò ní lọ́jọ́ kìíní àná. nítorí pé mo rò pé ẹ mọ̀ sí gbogbo ìwà tí ọ̀rẹ́ yín ń wù ní. ọ̀pọ̀ torí ọlá ojú ti mọ. torí ọlá
ìwọ ló yàwó mi lọ. ẹjọ afa ẹjọ èṣù lágbára ni kò ní gbà á nígbà fún èṣù lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé bẹ́ẹ̀ ní tẹ́ni bá ti dáríjì àbúṣe tó ṣe gbàgbé ti dáríjì ẹ̀ pátápátá tinútinú ni o. Allah akbar. tinú ṣe. afa ẹ̀bùn nǹkan mi ò bá jẹ́ irú ìyàwó tó tọ́ sí yẹn ìyẹn ti dẹni ìgbàgbé nìyẹn ti dàbí sẹ́yìn tẹ́gbọ́n fíṣọ́ má ṣe wedding mi láìpẹ́ má wọrí àkọsílẹ̀ ni ó ṣẹ ní kò dáríjì ẹ̀ tinútinú ẹ ṣáà jẹ́ kókó olùwà ẹjọ́. lẹ́yìn táwọn ti láwọn dáríjì àlàáfíà ti jẹ́ ṣùgbọ́n ọ̀yá wa ẹ̀bùn kú o yóò dáa ìwà tẹ́ ẹ wòye òun ni wọ́n ń pè ní ìwà àjẹgbodò tó ń wé ni kúnra ní ẹ̀bí ní pé kí ni túmọ̀ ẹ̀ka ẹ̀ ẹni títí ẹ ti bàjẹ́ tó wá rí tẹni tó ń dà tó fẹ́ kí tẹni yẹn bàjẹ́ òun ni à ń pè ní àjẹgbodò tó ń wá ẹni kúnra nígbà tẹ́yìn mọ̀ pé ọkọ yín ó ń hùwà tí ò dáa tínú yín dùn sí ṣé bá dùn àlù yẹ kẹ́ ẹ tẹra mọ́ kẹ́ ẹ fi yọ kó lójú ọkọ yín kó tiẹ̀ wá jẹ́ pé àwọn ọ̀rẹ́ ọkọ yín ló kọ́kọ́ yín ní tó ń ṣe ṣé yóò mọ̀ pé ní tá a kọ́ níkà tó hùwà ìkà ó ti ní tinú ẹ̀ tó fẹ́ ṣe ni àdúrà lẹ́yìn ò bá tẹra mọ́ láti fi yọ kó lójú ọkọ yín ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà níwọ̀nba àgbà tí àwọn ti dáríjì yín ọ̀rọ̀ yín ti já sáyọ̀ ìgbádùn ó jẹ́ ti yín ṣùgbọ́n àfà inú ẹ burúkú o ẹ mọ̀ pé kì í ṣe tó dáa kéèyàn ó níyàwó ńlé kó tún máa yàn lẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ̀ ń gun orí èyí ẹ̀mú tí ń bẹ lára kálukú ẹ wo bí ẹ ṣe bà gbogbo inú ilé jẹ́ báyìí gbogbo nǹkan tó ti bàjẹ́. àwọn afàṣẹ bí gbogbo ẹ náà ṣe bí téèyàn bá ṣàti dáríjì ó ti tán mo ti dáríjì ẹjá fún gbogbo yẹn sílẹ̀ ẹ jọ solution fọ́rọ̀ ẹ̀ yẹn ni pé káwọn gbá mú ọ̀rọ̀ ìlú àǹsọ yìí ṣe ti gbọ́. nígbà tẹ́yìn ti dáríjì báyìí àlàáfíà ti jẹ́ yóò gbádùn wọn á tẹ̀ra mádùúrà fún àwọn ọmọ wa hàn ọ̀ǹtún náà ló mọ̀ fi ọ̀ǹtún rẹ̀ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ àlàáfíà ó jẹ́ ọlọ́wà wọlá bó ṣe sọ ayat kùrìsíyù kalẹ̀ fún ànábì tó jẹ́ pé síbẹ̀síbẹ̀ náà ìṣẹ́gun lànábì fi ń ṣe tó sì jẹ́ pé ànábì ìṣẹ́gun àwọn ọ̀tá àwọn náà ṣẹ́gun ọlá bísí náírà mọ́nà.